Torí Ọlọ́run sẹ́ni tí ń pè ẹ́ tí ìdákẹ́. Ẹ jẹ́ kọ́kọ́ ṣàdúrà kan fún gbogbo wa. Ọlọ́run o àtẹ̀bí àtàrí Ọlọ́run mọ̀já rẹ jọ la ya'rifu qimatal afiya illa sakin. Ẹnì kò ní mọ ìyà àlàáfíà láyé bí kì í bá ṣẹni tó bá sick. Ẹni bá sick ó ní mọ ìyà àlàáfíà. Wala ya'rifu qimatal mal illa al-fakir. Ẹnì kò ní mọ iyì owó láyé bí kì í bá ṣẹni tó ń wá tí ò rí. Wallahi. Wala ya'rif qimatal firaq illa al-masjun. Ẹnì kò ní mọ iyì freedom láyé bí kì í bá ṣe ẹni tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n. Olúwa jọ̀ọ́ àtìmí àti ẹ má gba freedom wa o. Ọlọ́run jọ̀ọ́ má gba freedom wa. Ọlọ́run má gba freedom wa o. Bí Ọlọ́run bá ọba lágbára. Freedom is important. Annabi sallallahu alaihi wasallam baba wa Zigazi Fadilatu Sheikh Baba Lubarika Sheikh Yahya Adebayo Asigazi ala wasalam. Baba mo kí yín takmale o, mo kí yín tola mo kí yín ti isa. Ọlọ́run jẹ́ pẹ́ fún wa. Àwọn bàbá wa nù, àwọn ẹ̀gbọ́n wa nù, àwọn àfáà wa nù, àwọn táwọn tán bí wa wò kan tó máa náà lọ lè kí unu. Mo kí yín sà. Ọlọ́run kò ní jó bàjẹ́ fún yín o, insha Allah. Annabi sallallahu alaihi wasallam, Annabi ní oore méjì kan bẹ kí a má fi ṣeré o. Ìdẹ̀ra méjì kan bẹ kí a má fi ṣeré o. Tọ́lọ́run bá gba ìdẹ̀ra méjèèjì yẹn lọ́wọ́ yẹn, ayé onítọ̀hún yóò polúkúrú musu. Alákọ̀ọ́kọ́ ń bẹ ó ní àṣẹ́hàtù kẹ́ẹ̀dá lálàáfíà. Kí ẹ̀dá ní àlàáfíà. Bàbá wa General Ismail Bakari ẹgbẹ́ MC Olúọmọ mo kí yín káàbọ̀. Kí ẹ̀dá lálàáfíà. La ilaha illallah. Kí ẹ̀dá lálàáfíà. Oore ńlá ni o. Ọlọ́run jọ̀ọ́ má gbà àlàáfíà lára wa. Gbogbo ẹni tí ò lálàáfíà láàyè tá a dé yìí, Ọlọ́run jọ̀ọ́ bá ń darí àlàáfíà wá bá wa. Ànábì ní oore ńlá ni matan. Ìdẹ̀ra méjì ńlá ni. Alákọ̀ọ́kọ́ ń bẹ ní àṣẹ́hàtù kí ẹ lálàáfíà. Ẹlẹ́ẹ̀kejì ni wal faraghu kí ẹ wá ní freedom. Kí ẹ ní freedom oore ńlá ni o. Wọ́n á gbé ta lọ́lọ́run wá sí kóòtù mi lọ́la. Àwọn kan dẹ̀ ń pariwo lórí social media. Àwọn ń kógun bọ̀ wá lọ́rin. Àwọn bọ̀ wá bá lọ́rin jà. Àwọn bọ̀ wá ṣe gbá. Àwọn bọ̀ ẹ jẹ́ mọ́ tanra yín. Ẹ jẹ́ mọ́ tanra yín. Lẹ́ni nísìn ibi oore tí ń bẹ fún kéèyàn ní freedom. Lecture mẹ́ta ni mo ti lọ. Mo ti lọ lecture kan ní Ìgbẹ́sà ní Ogun State. Akúrò ńbẹ̀ mo wá sí lecture kan ní Atán-Ọ̀tà. Nítorí wá sí kan ní Àlímọ̀ṣọ́. Ẹjọ́ tí ò bá sí freedom, ṣé èèyàn lè jáde káàkiri? Ó lè jáde káàkiri o. Bí èèyàn bá lálàáfíà, ṣé ó lè jáde káàkiri? Ó lè jáde káàkiri o. Ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́ mi, olùgbọ́ mi, yára rẹ ní brain o. Má jẹ́ kí wọ́n tàn ẹ́ o. Má jẹ́ kí wọ́n tì ẹ́ o. Àgbákò làwọn èèyàn o. Àgbákò ni wọ́n o. Wọ́n á tìyàn dẹnu kú ó sì padà.
gbogbo àwọn tí wọ́n ti ta lọ́lọ́run láyé lẹ́nìí ẹ lọ sórí péjì wọn Justice for Mohbad òun ni wọ́n ń gbé síbẹ̀ nísìn Ọlá Pounds láti Canada, you are welcome. Justice for Mohbad òun ni wọ́n ń pariwo nísìn. Ayé ìpẹ́ gbàgbé èèyàn ẹ jẹ́ ń fún wa ní ẹ̀kọ́ kan nínú ayé, ẹ jẹ́ fúnra wa láwọn ẹ̀kọ́ kan tá a fi mọ̀ wípé ọ̀ràn tórúkọ bá bá rí ò bá ti lè tán mọ́ bá wọn dá. Lórí social media yìí tá a jọ wà gbogbo wa yìí tí tá a jọ ń tẹ̀léra wa yìí, lẹ́yìn bí oṣù bíi mélòó kan sẹ́yìn èyí tó gba orí social media ó ní ọ̀rọ̀ sísá wa Farida àtọkọ rẹ̀ Démọ́lá tí wọ́n ṣèyàwó tíyàwó wọn collapse tí wọ́n ná 100 million tọ́lá wọn ná 100 million lórí wedding yẹn. Ẹ wo bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ yẹn títí Démọ́lá ni o, Farida ni o, Igba ni o, àwo ni o, hàtà tí ọmọ sísá wa Farida yẹn fẹ́ lọ para ẹ̀. Ọ̀rọ̀ Farida máa ń lọ bí ẹni pé kò ní tán mọ́ lórí social media. Omi ò bá tẹ̀lé ló bá di ọmọ tó ń ṣe fíìmù Yorùbá yìí Moyo Lawal tí wọ́n ní rí sex tape ẹ̀. Ọlá Pounds Canada boy òru ẹni ló máa fò wá bá yín Canada lọ́la lágbára Ọlọ́run. náà bá mú sex tape Moyo Lawal, oh no, kò tí kọ sex tape Moyo Lawal. Lẹ́yìn ọ̀rọ̀ sísá wa Farida tọkọ ẹ̀ yẹn, ọ̀rọ̀ ta lọ́lọ́run kan wọlé ni. Ọ̀rọ̀ ta lọ́lọ́run bá wọlé, àwọn ọlọ́rin lọ kidnap yẹ o, kangaroo court o, Facebook president o, àwọn online lọ́yà o, kálukú bá ń jáde, irúnmọlẹ̀ ó bọ́lẹ̀ látòkè, irúnmọlẹ̀ ó sá látòkè, irúnmọlẹ̀ kan ti bẹ́ẹ̀ dé tán, irúnmọlẹ̀ kan yóò gba òkè yọ. Yóò dọ̀fẹ́, yóò disappear. Bọ́rọ̀ ta lọ́lọ́run ṣe wọlé. Wàhálà àtàwọn sísá wa Farida àti Démọ́lá ìyẹn ó dẹ̀ ń die down díẹ̀díẹ̀. Ó ń die down díẹ̀díẹ̀. Ó ń die down díẹ̀díẹ̀ títí tó fi lọ kò parun tá a fẹ́ fi gbọ́ mọ́. Ayé lórí wọn o. Tọ́ bá ń tì ọ́ mọ́ tìra rẹ̀ máa rántí ilé tó ti jáde. Tí mi bá correct ẹ̀yin ẹjọ́ ẹ tètè mẹ́sẹ̀jì mi tí ò bá rí bẹ́ẹ̀ o. Ọ̀rọ̀ ta lọ́lọ́run bá ń lọ, ariwo yìí bá pọ̀, yóò lọ kóòtù lẹ́nìí, wọ́n fi ilẹ̀ lọ́la, wọ́n ṣe gbá. Láàrin ìyẹn ni ọmọ tó ṣe tíátà yẹn Moyo Lawal ní sex tape tiẹ̀ ló ń bá jáde. Abá tún gbé yẹn káàkiri, but sex tape tiẹ̀ tó jáde yẹn kò wá fẹ́ ti ta lọ́lọ́run rárá. Kò wá fẹ́ ti kéèsì ta lọ́lọ́run. Ẹ wá ń ṣe àpúrógámù yìí. Àwọn méjèèjì wájọ́ ń forí gbára wọn níta. Báwọn kan bá gbé ti sex tape Moyo Lawal, àwọn kò gbé ti ta lọ́lọ́run. Àwọn ta lọ́lọ́run yẹn wá pọ̀. Ọlá Pounds. Ọba àrà ńgbà tó ọba àrà ìyá Ọ̀ṣun dé níta lọ́lọ́run wọlé, ìyá Ọ̀ṣun ló kọ́ dé níta lọ́lọ́run wọlé. Mo categorize ìyá Ọ̀ṣun olówó ti dé ta lọ́lọ́run gbogbo wọn sí ojú kan náà. Ọlọ́run bá mi sọ yín délé o, ẹ ṣe ọjọ́ bẹ́ẹ̀ di tí náà pè wá o. Nígbà tó máa yá, Allahu Akbar, la bá gbọ́ justice for Mohbad. Àsìkò láyé bàbá wa Sheikh Abubakar Daud Al-Fulani, àsìkò láyé la bá gbọ́ justice for Mohbad. Justice for Mohbad bá bọ́ síta
ló bá di wípé àwọn àràbábá làwọn ò wá lọrin mọ́ o, ẹgbẹ́ kó ìkọ́sì kéèsì kó ń lọrin o, ẹgbẹ́ kéèsì kó ń lọrin o, ìgbà o gbogbo bàbá sásun. Àwọn tó ń pariwo free Tani Olohun kálukú wá di ẹni pé justice for Mohbad. Àwọn ń gbàgbé Tani Olohun, àwọn ń gbàgbé ẹ̀. Jalla jalaluhu báyé ṣe rí nù. Tá a bá ń sọ fún yín kéèyàn use brain ẹ̀. Àwọn abánidá tí kì í bá ní débẹ̀. Mo kí ìmáàmù wa Sheikh Abdulfatah Alaye ahlan wa sahlan. Haji Lukman mo kí láti Amẹ́ríkà. Agbẹ́sìnkà àgbáyé ojú ayé nìyẹn. Sheikh Lukman Naji ní ahlan wa sahlan. Báyé ṣe rí nìyẹn. Wọ́n ti ẹ̀ wọ́n á dẹ̀ yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀. Ìgbà tí mo lọ sí prison tí lọ fáwọn èèyàn lóúnjẹ níbẹ̀ tí wọ́n á pe Tani Olohun jáde fún mi. Tí n bá lágbára kánjọ́ náà ní bá yọ ọmọ yẹn jáde torí mo rí wípé ẹ̀wọ̀n ò dàbí ilé, ẹ̀wọ̀n ò dàbí ilé. Àwọn èèyàn àgbákò làwọn èèyàn, àgbákò làwọn èèyàn wallahi. Ọmọ yẹn báyìí pé wọ́n ti brainwash ẹ̀. Irúmọlẹ̀ ń bọ̀ wá bá wọn bí, kò sí irúmọlẹ̀ kankan tí ó wá bá wọn bí. Irúmọlẹ̀ kan fẹ́ dé Iyèmọ̀jà kan bọ̀ wallahi kìí ṣe lọ́rin. Irúmọlẹ̀ kan bá dé lọ́rin wọ́n ti mú kíkúra. Tájù náà bá tún jáde. Àwọn ó pe ilẹ̀ ó mú kọmíṣánná, ilẹ̀ ó ṣe gbá, ilẹ̀ ò mọ̀ rẹ́ nìkan kan mú látijọ́ yìí. Ọlámọ̀ tó lé 25 tán wọ́n tó ń gbé bọ̀ wá sí kóòtù. Àwa mùsùlùmí tá ń sọ̀rọ̀ lórí social media ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí wọ́n bẹ̀bẹ̀, ẹ dákun ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ torí Ọlọ́run. Mo bẹ̀ yín ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Àwọn alálẹ̀ ẹ bọ́ra iṣẹ́ wọn. Ẹ bọ́ra mọ̀ tí ń lọ almost 30 something days inú ẹ̀wọ̀n. Kábíyèsí Elédùmarè. Kábíyèsí Elédùmarè. Ó máa ti ń lo 30 something days inú ẹ̀wọ̀n. Kéèsì ọ̀la nísìn upper area court ni Fásọsà fún Òkúta Gidi. Tó bá di on the 3rd of October. Tó bá fún ní béèlì lọ́la o. Gbọ́ mi yé. Tí upper area court bá fún ní béèlì lọ́la o. Kò ní lọlé o. Kò ní lọlé o. Tó bá rí béèlì yẹn perfect gan, kò ní lọlé o. Kódà tó bá rí béèlì yẹn perfect wọn àníjó lọlé o. Torí pé kóòtù kan ti pàṣẹ kan lọ reminded on the 5 of October. Má pè àwọn èèyàn lálẹ́ yìí. Má pè ẹnìkan lálẹ́ yìí tó máa highlight wa. Tó bá di on the 3rd of October. Ṣé Olabibu Agbaji àwọn àti ó tún pàdé kóòtù kó tó di on the 5 o. Hey, Allah jalaluhu. Another 27 defamation of character tún wà ńlẹ̀ o. Lọ́dọ̀ Malamisi Adépọ̀jù bóyá Òṣogbo náà transfer ẹ̀ lọ. Àwọn òkùnkùn sọ. Àwọn sọ. Torí pé gbogbo àwọn Facebook president tí wọ́n bá yín sọ ọjọ́ kìíní àná, àwọn Facebook president, àwọn online lawyer, gbogbo àwọn tí wọ́n ń gbẹnu sọ okay. Mo tún wá rí fídíò kan lé ní ẹjẹ́ àjọ analyze fídíò yẹn.
anybody tẹ́ bá rí tó bá wá síbi tó bá comment tó bá bèbú ẹ má fún wọn lésì padà, ẹ kàn fi anger face síbẹ̀ ni. Mo kí àfáà àgbà Sheikh Aminullah Shuaib Kadiji alwasalan. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ a jọ analyze fídíò yìí. Fẹ́ jọ analyze fídíò yìí. Èní náà la rí àwọn warlord àbí kí náà pè wọ́n, warlord àbí warlord, àwọn warlord wọ́n ti fún wa ní Ìbàdàn warlord sent a warning message to Ìlọrin people regarding the kidnap of Tani Olohun. Ẹ kọ́kọ́ gbọ́ headline yẹn. Ìbàdàn warlord sends a warning message to Ìlọrin people regarding the kidnap of Tani Olohun. Ẹ jọ̀ọ́, ǹjẹ́ wọ́n kidnap Tani Olohun? Ẹ̀yin warlord àbí wọ́rọ̀? Bóyá warlord ni, bóyá wọ́rọ̀ ni, I don't know. Ṣé wọ́n kidnap Tani Olohun? Ẹ máa bọ̀ nílé ẹjọ́ kẹ́ wá sọ pé wọ́n kidnap Tani Olohun. Ìbàdàn wọ́rọ̀. Abatode Jibril, òkè ẹ káàbọ̀. Ìbàdàn wọ́rọ̀, Ìbàdàn warlord. Ṣé wọ́n kidnap Tani Olohun ni? Àbí kóòtù pàṣẹ pé kí wọ́n lọ gbé wá níbikíbi? Ẹni tó máa àdírẹ́sì ẹ̀ tó pé igbó orúmọlẹ̀ ní ń gbé. Ẹni tó pé igbó orúmọlẹ̀ ò ní ń gbé. Kóòtù dẹ̀ pàṣẹ ẹ lọ gbé gbogbo bí tẹ́ bá ti lè rí. Ìbá jẹ́ warlord lẹ́tí rí o, ìbá jẹ́ wọ́rọ̀ lẹ́tí rí o, ìbá jẹ́ wọ̀tọ̀wọ́tọ̀ lẹ́tí, gbogbo bí kíbi tẹ́ bá ti rí. Ẹ dẹ̀ gbé ẹ wá na kidnap ẹ. Ẹ jẹ́ a gbọ́ ọ̀rọ̀ látẹnu Ìbàdàn warlord. Number one, wọ́n láwọn bẹ gbogbo àwọn ọba aládé. Gbogbo ẹ̀yin ọba aládé wọ́n bẹ̀ yín o. Àwọn ọba aládé ò ráyè báyìí o. Ìdíṣẹ́ lọ sáwọn ọba aládé ọ̀rọ̀ ẹ dìde ẹ jókòó, òun làwọn yìí ń bá káàkiri báyìí o. Gbogbo ọba aládé ti mójútó lù ẹ̀. Ṣé àwọn ọba aládé tí kálukú mójútó lù ẹ̀? Wọ́n wà láwọn ráyè Tani Olohun. Ṣé ọba Kúta, ọba alálùbáríkà ni ọba Adékúnlé Màkàmà ní ó sọ pé òun ráyè Tani Olohun tó ń mójútó lu ẹ lọ́wọ́, àbí Asẹ́yìn tó ṣe jẹ, àbí Kándì tó gbọ́mọ̀ sọ tó ń naṣẹ́ ìdíbẹ̀ ní ó ráyè Tani Olohun, àbọ̀bà Ìbàdàn bábún bàbá, àbí Ọ̀kẹ́rẹ́ ti Ṣakí náà ráyè Tani Olohun. Ìdí tó wà lu àwọn kálukú ó kọjá gbogbo yẹn bẹ́ẹ̀ ṣe pariwo ọba aládé nígbà tó lóye Sunday Igboho náà nù. Ọba aládé kẹ láàrin rárá yìí egbò tẹ̀yìn bá kiri o. Àríbí palliative ó ṣe wọ̀lú kálukú. Dangote náà ló fẹ́ sọ di cement di 2,700 yẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ ní kọ́lọ̀ ń jó rí bẹ́ẹ̀. Ṣé àbọ̀ ní Ifẹ̀ ọ̀rẹ́ bẹ̀ tó ń bá ń lọ wọ́n mọ̀ lu kiri tẹ̀lé báyìí gẹ́gẹ́gẹ́gẹ́ bábún bàbá bí ò gba Canada lọ yóò lọ Amẹ́ríkà tó ń wá ráyè kiri à ń sọ̀rọ̀ kẹ́ẹ̀kẹ́ ẹ̀yẹ́ sọ̀rọ̀ à ń pọ̀ àwọn ọba aládé. Ẹ kọ́ntínú ẹ̀yin wọ́lọ̀. Ok. Ọ̀rọ̀ nǹkan tó pa wá pọ̀ ní ilé tí mo sọ yìí. Nǹkan tá ń ṣe ìdájọ́ 137 years tí asá ìpínlẹ̀ ti bá jà wọ́n tí yóò wọ́ ọ̀bára wọn jà wọ́n. Ṣùgbọ́n ó jẹ́ 200 years gẹ́gẹ́ lónìí. Bẹ́ẹ̀ tí gbogbo
ara mistake tẹ́ ń ṣe nìyẹn ẹni wọn around 200 years lẹ́tí sáyìn pé Yorùbá ò bára wọn jà mọ́ tani wọ́n bára wọn jà sáwọn ọba aládé ran kó lọ́mọ bàyàn lórúkọ jẹ́ tìta ló wá ń bá Yorùbá jà ẹnìkan kò bára wa jà a bára wa jà ń sìn tábà ní bóyá pé wọ́n yogun àbẹ́ gbọ́ pé kí lorúkọ ẹ̀ Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ ṣe tún gbọ́jà mọ́ Ìbàdàn àtọ̀yọ́ ṣe gbọ́jà mọ́ Ògbómọ̀ṣọ́ tó súnmọ́ wa ńlọrin ṣe gbọ́jà mọ́ bára wa jà ẹnìkan kò kálukú ń lọ à ń fẹ́ ọmọ ara wa Ìbàdàn fẹ́ lọrin Ìlọrin fẹ́ Ìbàdàn àléyàn alábòsí làwọn èèyàn o àní èèyàn bá èèyàn lórúkọ jẹ́ títí kéèsì ìbanilórúkọ jẹ́ ń gbé ìtàn 200 years wá ní Yorùbá wọn ti sáyìn peace kíní bá ní barajà wọn sábà ń bara wájà ń sìn ní. ẹnì kò bẹ́ẹ̀ nìkan jà bá ń gbọ́ ọba ọbẹ̀ nìkan jà ọba ń kí gbogbo olè sẹ́nìkan bẹ́ẹ̀ nìkan jà ní. láyé ó sì yẹ bá ń bara wájà ìyẹn bá yẹn lórúkọ jẹ́ ìbanilórúkọ jẹ́ ní tó ṣẹlẹ̀ yìí bí àwọn ṣàlàyé fún yín dáadáa warlord ẹ continue. àkọ́kọ́ lọ́wọ́ Fúlàní invasion nígbà táwọn Ìbàdàn warlord pè mí sí àkíyèsí nǹkan tí mo fẹ́ sọ yìí. Okay. mo wá sọ fún ọmọ ní àwọn bàbá wa ti sáì gírítì pé wọn ò ní í jà mọ́. yálà mùsùlùmí ìmọ̀lẹ́ ní ẹni o gbọ́dọ̀ ẹni o àtẹlẹsìn ìbílẹ̀ ní ẹni o tó bá ti lè jẹ́ ọmọ Yorùbá kò sí jà láàrin wa mọ́. ṣùgbọ́n àmọ́ bára Yorùbá ni ká pè é bóyá àwọn Fúlàní Ìlọrin ni ká pè é bóyá wọ́n rántí ogun. ṣe gbọ́ báyìí ṣé Yorùbá ni kò pè é àbáwọn Fúlàní Ìlọrin ni kò pè é gbogbo àwọn ọba aládìdẹ jókòó kalẹ̀ síbẹ̀ yẹn wọn àdé kọ́ṣẹ́ bàbá warlord yìí pẹ̀lú tí ń sọ yẹn bàbá warlord tó lè yẹ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọba yìí náà lè wà lórí social media bàbá warlord yìí nígbà tó náà máa sọ̀rọ̀ ó náà wá sọ fóun ni that is bàbá ò current bàbá ò mọ tí ń ṣẹlẹ̀ wọ́n wá sọ fún bàbá ni àwọn tó lè lọ sọ fún bàbá wọn ò sọ fún bàbá pé ta lọ́lọ́run báyàn lórúkọ jẹ́ ni bàbá warlord àwa ń sọ fún yín lálẹ́ yìí pé ìjà ìsìn kan náà mú ta lọ́lọ́run fún ó bá ní lórúkọ jẹ́ ni torí ẹ̀ náà fi mú tẹ́ bá wá fẹ́ defend ẹ máa bọ̀ wá pàdé ẹ̀ kóòtù lọ́la níjọ́ tí olóyè Sunday Igboho ń jà fún Yorùbá níbo lẹ́yìn warlord yìí wà ń gbà náà ẹ bá fẹ́ wá defend ẹ máa bọ̀ wá pàdé ẹ̀ kóòtù lọ́la ẹ bá ti wọ̀ lọ́rin ẹ lẹ́ lọ sí upper area court aago 9 àárọ̀ lágbára Ọlọ́run ẹ máa bọ̀. ẹ continue warlord. ó ti bá ní 200 years ago táwọn ní ìfẹ́ ìlú wa ni tí àwọn kan fi ń ní orí láyà ẹ̀dá ọkọ̀ àkíyèsí ọ̀rọ̀ tí mo sọ yẹn o. wọ́n ń gbọ́. tí wọ́n fi lórí láyà tí wọ́n gbéra láti ìlú Ìlọrin tí wọ́n march lórí Ìbàdàn tí wọ́n. ẹ wo bàbá ṣe manipulate ọ̀rọ̀ àwọn kan lórí láyà wọ́n gbéra láti ìlú Ìlọrin wọ́n wá bá lórí Ìbàdàn bàbá ṣe bó ṣe rí nù ṣe bó ṣe rí nù bàbá ṣe bó ṣe rí nìyẹn bàbá warlord ṣe bó ṣe rí nìyẹn kóòtù ló pàṣẹ kan lọ wá kan lọ́wọ́ ọmọ yín abanilórúkọ jẹ́ wá ọmọ warlord tẹ́ bí tẹ́ẹ̀lì kọ́ kóòtù ló pàṣẹ kan lọ wá kan lọ mú wá àwọn kan olórí láyà kóòtù ló pàṣẹ bàbá warlord ẹ̀ẹ́dẹ̀ tóbi kò sẹ́ni tó tóbi jù ilé ẹjọ́ lọ torí ẹ fẹ́ sọ di pé bóyá bí àwọn èèyàn nílà ká iná o torí àwọn èèyàn tẹ̀lé kéèsì yẹn gọ́vnà Ṣèyí Mákindé tó jẹ́ gọ́vnà Ọ̀yọ́ state
Governor náà governor wà láyé náà dẹ̀ láwọn followers ẹ̀ ó dẹ̀ láwọn èèyàn tó bá já sí pé wọ́n kidnap ẹ̀ ní governor Ṣèyí Mákindé àti governor wa ń Kwara jọ ń bẹ l'Amẹ́ríkà ni wọ́n á ṣe kí ni wọ́n á ti send signal sí Kwara bọ́ọ̀tì náà kùkùn lẹ́wà baba warlord mọ ohun tó ń ṣẹlẹ̀ ẹnà kan lórí láyà àwọn kan wá sí lọ bí ìgbà kankan mu ilé ẹjọ́ ní ká mú yẹn wá ní dáràn baba warlord o ní dáràn o bẹ́ẹ̀ ṣe wà yìí tó ń ti fìlà orí yín àti gbogbo aṣọ tẹ́ wọ̀ bọ́ọ̀tà yín bá dáràn lẹ́ni tí ilé ẹjọ́ bá ti tọ́ bá èṣù bẹ́ẹ̀ ṣọ́ra àti lẹ́yìn lórí kódà kẹwọ́ olè wọn ò gbé yín kẹwọ́ nú olè wàláì wọn á gbé yín. Ẹ continue baba warlord. Ẹ máa gbọ́ ọ̀nà kidnap ọmọ àwọn wọ́n dẹ̀ gbé lọ nítorí ẹ̀sìn bàbá torí ẹ̀sìn kọ́ torí pọ́ ọmọ yẹn bani lórúkọ jẹ́ ni tá bá fẹ́ gbé ọmọ yín nítorí ẹ̀sìn màá play fídíò kan fún yín nísìn màá play fídíò ọmọ yín kan fún yín nísìn tó bá fẹ́ gbé nítorí ẹ̀sìn mo máa play fídíò kan fún yín nísìn kẹ́ wo iṣẹ́ tọ́mọ yín ṣe tún wá gbé nítorí ìyẹn ó bá yẹn lórúkọ jẹ́ ẹni ẹ̀dẹ̀ lọ fẹjọ́ ẹ̀sùn ìjọba dẹ̀ nìkan wá kó wá sọ nítorí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́ ẹ wá manipulate ọ̀rọ̀ wọ́n lọ kidnap ẹ̀ torí ẹ̀sìn tó bá jẹ́ torí ẹ̀sìn ni bàbá ẹ jẹ́ n play fídíò kan fún yín màá play fídíò kan fún yín sí bàbá warlord gbogbo ẹ̀yìn ẹ jẹ́ àjọ wo fídíò yìí nígbà tẹ́ ẹ̀ current ẹ̀ mọ̀ tó ń ṣẹlẹ̀ ọkọ̀ ń tọ̀ yẹn wọ́n á ń gbégbé púpọ̀ fún yín nulẹ̀ pé wọ́n lọ mọ́mọ́ yín torí ẹ̀sìn kọ́nà sáàmù pé torí bó ń sọ pẹ̀lẹ́ ni wọ́n àbí Abdulsabur ó yẹ kó sú mi fún wọn ẹ wò ṣé tá bá fẹ́ mú torí ẹ̀sìn eléyìí lásán ẹ máa wò. àwọn èèyàn sọ̀rọ̀ ètò afẹ́ gbọ́dọ̀ lèmi ní wàásù lónìí mo kó nínú Islam mo di oníṣẹ̀ṣe mo sì sun Kùránì mi tó fún ara mi rà tipẹ́tipẹ́ làwọn èèyàn ti mọ́ kó nínú ìṣẹ̀ṣe tí wọ́n gbé ẹ̀kọ́ egun lé wọn tí wọ́n lọ sún tí wọ́n pariwo Allahu Akbar Allahu Akbar tí wọ́n gbé ọ̀pọ̀ ọfá tí wọ́n lọ sún fún làwọn di mùsùlùmí sẹ́ni ẹ̀ka sọ̀rọ̀ èmi tí wọ́n kó nínú ìṣẹ̀ṣe ìgbàlẹ́ àti ẹ̀ní àlùwàlà àti àgékirun tó ẹ̀kọ́ mi lọ èmi sì lọ sún ìwọ mùsùlùmí tó bá yá jẹ́ pé Kùránì ni Allahu rẹ tẹ́ Kùránì lọ sí Allahu rẹ mo ti sún un. ẹjọ́ àti ṣé gbogbo ẹjọ́ tó wá gbé lọ ilé ẹjọ́ nísìnyí ṣé wọ́n wá kọ síbẹ̀ pé torí pé ta lọ́lọ́run sun Kùránì o náà fi gbé wálé ẹjọ́. baba warlord ṣe torí ẹ̀ ni torí ẹ̀ kọ́ torí defamation of character ni ó bani lórúkọ jẹ́ tẹ́yìn bá wá sọ pé torí ẹ̀sìn náà fi gbé wàhálà tí yín nìyẹn nítorí bá sáwọn wájú adájọ́ lájọ́ yóò dá tọ́ba karúlé tó ṣe nísìnyí wọ́n sáà ní ká mọ̀ pé ó dáná sun Kùránì àbí nítorí bá sáwọn wájú adájọ́ lájọ́ yóò dá ó yẹ máa gbà mí lọ bàbá warlord o nínú ẹ̀dá kẹ́ntì ẹ̀ same thing náà ni sorry. nígbà tí mo tún wo eléyìí náà same thing sister mi mọ̀ pé bàbá kú báwọ̀ sọ ò ní gbọ́ wọn àmúta lọ́lọ́run torí ẹ̀sìn torí ìlú òyìnbó dẹ̀ lẹ́wà
gbogbo yín dẹ̀ lẹ lóye lẹ kàwé Ọlọ́run dẹ̀ ní kó rí yín pé defamation of character náà torí ẹ̀ mú tá bá fẹ́ mú torí ẹ̀sìn Kánò ni ó lọ tá bá fẹ́ mú torí ẹ̀sìn wọ́n á gbé lọ Sókótó gbogbo ẹjọ́ táwa ti ẹ̀ ń bá yín ròyìn tó pé Kánò àbí Sókótó ni wọ́n á ti bẹ́ orí ẹ̀ dànù àmọ́ torí ẹ̀kọ́ lọ mú torí bó sun Kùránì ẹ wá rò pé kékeré bá ẹ rò pé kékeré ni ìdájọ́ yẹn ni adẹ̀ ń kọ́ ẹ̀dẹ̀ ń parẹ́ ṣé ẹni ráìtì jù wá lọ ni wọ́n kidnap ọmọ yín bàbá warlord. Kí ni ká lọ ṣe? Wọ́n ní àwọn sọ fún àwọn tó wà ń lọ nìkan fún àwọn ọmọ wọn lẹ̀. Bàbá ẹ continue. Àbí yẹ dákẹ́ náà bàbá warlord tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń sọ pé ìṣẹ̀ṣe àti Islam wọ́n tó wá fẹ́ yí kúrò nínú ìṣẹ̀ṣe àti Islam wọ́n tó wá fẹ́ fi Yorùbá àti Fúlàní á dá fún ẹni tó kọ̀rọ̀ yìí ẹ̀ ń pariwo ìṣẹ̀ṣe àti Islam ẹ̀ ń pariwo ìṣẹ̀ṣe àti Islam later ẹ tún ti yí padà báyìí nísìn ẹ tún ní ó ti di Yorùbá and Fúlàní bàbá warlord ẹ má dà papọ̀ mọ́ra wọn ó yàtọ̀ síra wọn Yorùbá Fúlàní kọ́ ìbanilórúkọ jẹ́ ni defamation of character ni defamation of character ò ní ẹ continue. Ọ̀rọ̀ tẹ́ sọ yẹn bàbá ọ̀rọ̀ tẹ́ sọ yẹn gangan wọ́n lè lo against yín gan fún ara yín bàbá warlord wọ́n lè lo ọ̀rọ̀ yẹn against yín ẹ̀nà kidnap ọmọ yín evidence wo lẹ́rí dẹ́fúnà kidnap ọmọ yín wọ́n dẹ̀ wá ń bá yín sọ̀rọ̀ ẹ wo bí tí ń ṣe jẹ́nu mi ò lẹ́jọ́ rò púpọ̀ lórí ọ̀rọ̀ tí mo fẹ́ ká jọ wo fídíò kan. ṣe rí ọmọ yìí. Yusuf Adépọ̀jù gbogbo àákájí. gbẹmọ dákẹ́. àwọn kọlá ìdúpẹ́ ara ẹni. àdúpẹ́ lọ́wọ́ gbé máa ta gbogbo ẹ̀yin ìṣẹ̀ṣẹ̀ tí àdé àṣírò àkàrà ta àdúpẹ́ lọ́wọ́ yín. ṣe rí ọ̀rọ̀ tó fẹ́ sọ ń bí ọ̀rọ̀ DJ YK ni tẹ́ fi mọ̀ yìí pé ìka ayé àtọ̀run ni DJ YK ṣé gbàgbé ọjọ́ tí wọ́n lọ arrest DJ YK òun àtọmọkùnrin yìí jọ wà ní bó ṣe rí àwọn ọlọ́pàá báyìí tí wọ́n pè wọ́n láti lé pé àwọn ọlọ́pàá ti délé wọ́n ti ń bọ̀ wá mú yín lọ́fíìsì o wọ́n gbé irọ́ ni wọ́n gbé irọ́ ni ẹ wá gbọ́ irọ́ burúkú alágbákò làwọn pípù yìí pẹ̀lú irọ́ ẹ máa gbọ́. gbogbo abaláwo ayé kọ́rọ́mátá àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin olùfẹ́ ta ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ yín o
láyé wọlé wá sí ẹ̀ program yẹn gbogbo bọ́lá wáyé fún àtàdúkọ́ lọ́wọ́ yìí abẹ́ mo fẹ́ sáré nàlẹ́ tv tó ṣẹlẹ̀ lálẹ́ ni ká gbọ́dọ̀ ká wọ́n lẹ́nu onípọ̀n náà láti gbọ́ pọ̀n ẹgbẹ́ wọn pè mímí kó mímí abẹ́ tó rí ọba dàrú. ẹ̀ ń tó sọ mẹ́rin pé mímí kan mi wọn lè ró kò sẹ́ni tó lè gbé wọn o kò sẹ́ni tó lè fọlọ́pàá alẹ̀ mọ́ wọn o bẹ́ẹ̀ tí wọ́n ń gbé DJ YK ó láfẹ́ nítorí ẹ bá dàrú wọn náà wọ́n á mú yìí nísìn táwa lórí ẹ dàrú báyìí nísìn táńtọ́ lọ́wọ́ àbí kí ló kọ rẹ̀ táwa lórí ẹ wá dàrú báyìí nísìn àdáńtà ń sọnù continue. mo dúpẹ́ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yẹ oníṣẹ̀ṣẹ̀ ayé wa ta wọn bá babaláwo ti dìde ilé bàbá ti wá lágbà fún òlélẹ̀ wa ilé bàbá ti wá bí Saudi kan náà pè yín Saudi kan wọ́n pè yín irọ́ gbogbo ẹ̀yẹ babaláwo ayé wa ta ẹ̀yẹ babaláwo mo fún yín kudus ẹ wo kudus bàrà dẹ́yìn ni gbogbo àtọ̀ ifá ò sàlátì lẹ́yìn yẹn ifá ò ní dojú ti gbogbo ẹ̀yẹ babaláwo ayé wa ta ifá ò ní dojú ti yẹn wọ́n gbèrú bí wáìpì lẹ̀ fún ni wọ́n babaláwo ayé wa ta wọ́n gbèrú tán ni pé ojú bá sábà jẹ́ list sẹ́ kó sí àwọn gbogbo ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ assembly gbogbo ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ community gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ fáátá tẹ̀wà láwùsá ìtẹ̀wà ní àṣírò gbogbo ẹ̀yin fáátá àṣẹ àdúpẹ́ lọ́wọ́ yín o mo ní sáré sọ díẹ̀ nù ìròyìn tó ṣẹlẹ̀ lánàá ni àti ọmọ mi tá a ti bẹ̀rẹ̀ gan ìlú tèmi mo wà tí mo ti ń mutí tí mo ti ń gbádùn tèmi mo bá ní pé àbádé fáwọn bá pè wọ́n bá ní táwọn lọ́wọ́ bá wa ń lé bá a ṣe mú lo ìjìgbò pọ̀nà nígbà tí lo ìjìgbò wọ́n ní táwọn lọ́rọ̀ àwọn kábàáyé kẹta ní àwọn kábàáyé dání adébẹ̀ lọ́kọ̀ ló kulẹ̀ jà mo ti ragun tá a fẹ́ nídìí àdúrà síbi àdání nígbà mo débẹ̀ bàdà táwọn lọ́wọ́ ogun kan lélẹ́yẹ tún di ẹ̀ tún tamọ́ra bá a ṣe ń tamọ́ra bá a ṣe bí pèsè wọlé nu pé wọ́n ti dé ilé bàbá adéfá o ọ́fíìsì ni wọ́n ń bọ̀ wọ́n ti dé bàbá adéfá o wọ́n gbé bọ́ọ̀sì mẹ́rin ọkọ̀ ọlọ́pàá méjì wọ́n láwọn olówó alákùnrin báwọn olówó àánú bọ́ọ̀sì wọ́n ní kòjọ tẹ̀blíkì kòjọ báńdíìtì kòjọ boko haram làwọn tó wà ní bọ́ọ̀sì ṣùgbọ́n àwọn ọlọ́pàá náà méjì náà wà pẹ̀lú wọn èèyàn wá ṣe fẹ́ wá arrest èèyàn tẹ́wàá gbégbó tí bọ́ọ̀sì mẹ́rin wà kún fún tẹ̀blíkì àtàwọn ìdáàbò bó ti mọ́ múra wọn inú gbọ̀n yẹwuyẹwu ṣé arrest eléyìí ni àbí gbà nípa wàá sí wà lọ́fíìsì bàbá fẹ́fẹ́ ìpè bàbá náà bàbá yẹn ta náà kí ni ká ṣe mo ní bàbá oògùn kan wà tẹ kọ́míníìsì tẹ́lẹ̀ lè fi fara pààyàn rẹ̀ jà pa. ọ̀nà ẹ̀dá kẹ́wì abáwèrè bàbá yìí ẹlẹ́nu òfò. ọ̀rọ̀ ẹ máa pa mí lẹ́rìn gan Bismillahirrahmanirrahim. ó ládé ifá ní àwọn ọlọ́pàá tí mo wà bá wọn o táyọ̀ lọ́ọ̀ kẹ́ni káwọn ṣe báyọ̀ ní bàbá ogun kan wà tẹ kọ́ mi nísìnyí ẹja àfàrà pa àwọn ọlọ́pàá tó ń bọ̀ yẹn ẹtùgọ́ abẹ́wèrè bàbá yìí wà láì. wà á ní irọ́ táwọn náà àìsí báwọn irọ́ táwọn náà àìsí. gbẹ̀nu dákẹ́. tẹ́wà gbégbó tí bọ́ọ̀sì mẹ́rin wà kún fún tẹ̀blíkì àtàwọn ìdáàbò bó ti mọ́ múra wọn inú gbọ̀n yẹwuyẹwu. ẹ mọ̀ gbọ́ o. ṣé arrest eléyìí ni àbí gbà nípa àwọn tí wà lọ́fíìsì bàbá fẹ́fẹ́ ìpè bàbá náà bàbá yẹn ta náà kí ni ká ṣe mo ní bàbá oògùn kan wà tẹ kọ́míníìsì tẹ́lẹ̀ lè fi fara pààyàn ẹ̀ jà pa tẹ́lẹ̀ lè fi sára pààyàn ẹ̀ tẹ́lẹ̀ kọ́míníìsì ọdún àlàsí wà nù lẹ́kùnlẹ́jà. àwọn ọlọ́pàá àtàwọn tẹ̀blíkì tó wà nù bọ́ọ̀sì mẹ́rin tó fẹ́ fọwọ́ arrest Adéifá DJ YK olóòtú bàbá oògùn kan wà tẹ kọ́míníìsì ẹja àfàrà pààyàn ṣé ebi DJ YK ló kọ̀ wọ́n ní oògùn tó fẹ́ fi ara pa àwọn ọlọ́pàá ńjọ́ kìíní àná ṣé kò wá sóògùn lọ́wọ́ DJ YK mọ́ tí ó fi wá fi ara pa àwọn tó wà lókè kúrò lọ́rin
Alaye ẹlẹ́nu òfò ó ti fẹ́ nu wó fẹ́ǹsì báyìí torí Ọlọ́run. Wọ́n wò bí ẹ ráwọn fọ́tò ìgbà tán mú ni tó àwọn pijamas wá sí kóòtù. Continue Mr. Farapayan ó yá. Bàbá ẹ jẹ́ àwọn nǹkan sí bàbá ní babaláwo ẹ ṣe báwọn ẹ mọ̀ pé mi tẹ́yìn bá ta pákà ògbè yọ wọ̀ ṣùgbọ́n mi mọ̀ èmi mọ̀ pòkun díẹ̀ bàbá ní irọ́ ta náà àìsí báwọn gbọ́dọ̀ mẹ́rin péré ọba pé ojú ìsì bẹ̀rẹ̀ nu. DJ YK pé ó pe gbọ́dọ̀ mẹ́rin báyìí òjò ká bẹ̀rẹ̀ ni. Ẹ bá ní yòówó ní nǹkan bàbá kò já tari kò jẹ kankan ó sì pe gbọ́dọ̀ mẹ́rin péré. Bàbá Défá ẹ kú ní parí fún mi jáde. Gbọ́dọ̀ mẹ́rin péré ni bàbá Défá pé ojú ìsì bẹ̀rẹ̀ nu. Gbọ́dọ̀ péré ni o. Bójú ìsì bẹ̀rẹ̀ nu. Bàbá ní wọ́n ní mọ̀jà mẹ́sàlá àmàkìn wọ́n ní àìsèjì mi ò lò ó sí ẹ̀ alára. Ẹ máa gbọ́ bàbá pé gbọ́dọ̀ mẹ́rin báyìí òjò ká bẹ̀rẹ̀ ni bàbá tó wá sọ fún pé ẹ wá o mọ̀jà mẹ́sàlá àmàkìn o já tètè sákò ní ọ́fíìsì yìí o káwọn ọlọ́pàá wọn bá káwọn mọ́bẹ̀ o. Àbàwèrè ńlá. Èmi náà pògùn díẹ̀ wà ní irọ́ ta náà àìsí báwọn gbọ́dọ̀ mẹ́rin péré ọba pé ojú ìsì bẹ̀rẹ̀ nu. Ẹ bá ní yòówó ní nǹkan bàbá kò já tari kò jẹ kankan ó sì pe gbọ́dọ̀ mẹ́rin péré. Bàbá Défá ẹ kú ní parí fún mi jáde gbọ́dọ̀ mẹ́rin péré ni bàbá Défá pé ojú ìsì bẹ̀rẹ̀ nu. Gbọ́dọ̀ péré ni o bójú ìsì bẹ̀rẹ̀ nu. Bàbá ní wọ́n ní mọ̀jà mẹ́sàlá àmàkìn wọ́n ní àìsèjì mi ò lò ó sí ẹ̀ alára tẹ̀tẹ̀ fún mi pé ẹ̀dùn ara wà nù kínní àti babaláwo ìbínú babaláwo ìṣòògùn òtútù babaláwo ṣe ẹ̀bẹ̀ ẹ̀dáyìn náà lóyún ju agbára tèmi náà lọ́wọ́ yín kò yé mi sí ẹ̀dùn babaláwo ìṣòògùn ẹ̀ sì pé gbọ́dọ̀ mẹ́rin òjò sí irọ́ òjò náà débi pé ọmọ tá a wá fi léde tó a bá wá ní pé káwọ́ farasin kó ọmọ tá a wá fi léde ìbọn mi ló wá sọ pé bàbá wa náà àwọn pé gbọ́dọ̀ mẹ́rin òjò bẹ̀rẹ̀ báyìí bàbá sọ yìí pé wà ọjà mọ̀sá ni o báwọn ṣe fara sunkún nù ẹjọ́ nílẹ̀ Yorùbá bàbá lẹ́yìn fara sunkún kí ni túmọ̀ ẹ̀ bàbá ló fara sunkún kí ni túmọ̀ ẹ̀ ó jápa ni ẹ ṣe dúró dàwọn ọlọ́pàá àtẹ̀yẹ àti gbọ́dọ̀ mẹ́rin yìí ẹ bá dúró dàwọn ọlọ́pàá ẹ fara sunkún báyìí ẹ jápa ni. Ọmọ tá a fọ́n fi ṣìdè ló ní kíni ó ní wọn ò lè sọ̀kalẹ̀ ló bọ́ọ̀sì gbogbo wọn àtọlọ́pàá àti gbogbo wọn ó ní gbòjò ìbẹ̀rẹ̀ ọkọ̀ jẹ́ ẹ̀wọ̀. Gbogbo èyí babaláwo ẹ̀ pátá odúpẹ́ lọ́wọ́ yín o odúpẹ́ lọ́wọ́ yín bọ́ ibi mo wá lọ rè ibi mo ń lọ jìnnà ibi mo yà lọ́pọ̀. Ẹ̀yin mùsùlùmí à ń jà gidijagan ẹ̀ sọ lálàáfíà ẹ̀ lálàáfíà. O ṣe. Ẹ̀ lálàáfíà. Ìdí nìyí wọ́n ní bí jìnnà bá ń ju ẹni kẹ́rù ẹ̀wà. Wọ́n pe ọ̀bọ kan ní Akadip Yusuf Adépọ̀jù. Wọ́n pe kan Jami Adégúnwà. Sórí Yusuf Adépọ̀jù tó dákọ̀ Akadip yẹn tó bá ń gbọ́ ó ń gbóná fẹ́lifẹ́li kò sí wàhálà kò sí wàhálà ibi tó wà wọ́n náà ó ti rí rẹ̀ báyìí. Continue. Tipẹ́tipẹ́ wọn ò jáde síta gbangba lórí social media wọn ìtàn máa ń sọ tiwọn ni wípé Ògún òjíṣẹ́ ni Ṣàngó òjíṣẹ́ ni Ọbàtálá òjíṣẹ́ ni but bàbá ẹnìkan làwọn náà Ògún òjíṣẹ́ Ògún Ọbàtálá bàbá ẹnìkan làwọn náà tipẹ́tipẹ́ làwọn tí wọ́n jáde. Ṣé Ògún wá jẹ́ bàbá títí ẹ àbí Ọbàtálá jẹ́ bàbá ẹ? Ògún jẹ́ bàbá tiẹ̀ àbí Ọbàtálá jẹ́ bàbá rẹ̀? Nígbà tó bá Abóòkúta gidi lórúkọ jẹ́ nìsín sí wọn pè é lẹ́jọ́ wọ́n máa pè é lẹ́jọ́ náà.
Continue. Bá màmá àwọn ọmọ oníṣẹ̀ṣe. Wọ́n mọ̀ kó wọn wọnú Islam. Wọ́n mọ̀ blasphème àwọn àbá tí wọ́n fún wọn. Wọ́n mọ̀ bùkún àwọn àbá tí wá jẹ́. Olórí búlì Ògún, kíníkan orí kíníkan Ṣàngó. Ẹ jọ̀ọ́, oníṣẹ̀ṣe mélòó ló kóra wọn ní gidigan kú, tán kó sójà, tán kó ọlọ́pàá, tán lọ bá wọn. Láìjọ́ tí Akadi ti jáde. Lè lọ bá wọn, dákẹ́nu ẹ, gbẹ́nu ẹ dákẹ́. Lè lọ bá wọn. Olakadi sọ pé olórí burúkú l'Ògún, olórí burúkú ni Ṣàngó, olórí burúkú l'Ọbàtálá, oní Akadi kò sọ bẹ́ẹ̀. Ó wá sọ pé oní ìṣẹ̀ṣe mélòó ló kó sójà lọ bá wọn. Lẹ́jọ́ ni kò sẹ́yìn ẹnu lẹ́jọ́. Ẹ bá délé ẹjọ́ nísìnyí wọn adájọ́ máa béèrè pé ṣé orúkọ títí ẹ ń kọ́ wà ní Àṣìṣe Adégbọlá. Kò sógun ní orúkọ rẹ̀, kò sọ́bàtálá ní orúkọ rẹ̀. Oh, understand? Bá bú Ànábì wa Muhammad jù bẹ́ẹ̀ lọ sallallahu alaihi wasallam. Ní fi ọlọ́pàá mú ọ torí pé o bú Ànábì. Gbà tó ń bú Ọlọ́run tó ń sọ pé kò ní dá fún Allah lẹ́nu rẹ̀. Sábà ọlọ́pàá máa torí pé ń bú Allah. Wọ́n ní ọlọ́pàá mú ọ. Allah ni wọ́n ń jà fúnra rẹ̀. Allah ló wá tì ọ́. Ó lọ tì ọ́, ó lọ rọ́ olùbábu àyà. Ló wá lọ bá bàbá ẹnìkan lórúkọ jẹ́. Àníbò òkúta gidi tó gbé lọ lẹ́jọ́ nísìn, làábù tó gbé lọ lẹ́jọ́ nísìn. Ǹjẹ́ ó sọ pé torí Ànábì làwọn fi gbé lọ lẹ́jọ́? Àbí torí Ọlọ́run làwọn fi gbé lọ lẹ́jọ́? Torí pé ó bà wọ́n lórúkọ jẹ́ ni. Allah ló sọ̀kalẹ̀ ló rọ olúbàbù àyà. Kò wá sẹ́ni tó lè yọ kó nú ọ̀rọ̀ yìí. Kò sẹ́ni tó lè jẹ́ kó free nú ọ̀rọ̀ yìí. Kò sẹ́ni tó lè mú àdánwò yìí kó nú ayé rẹ̀ àfi Allah yẹn náà. Nígbà ní oníṣẹ̀ṣe mélòó ló kó kíní kan lọ. Báwo lẹ́sìn sọ lé ẹjọ́ petition kí lẹ fẹ́ kọ? Ǹjẹ́ wọ́n disturb ẹ̀kẹ́ má ṣẹ̀sìn yín? Ṣé wọ́n disturb yín pé kẹ́ má ṣẹ̀sìn yín? Àbí wọ́n disturb yín pé kó má forí balẹ̀ fún òòṣà rẹ̀? Láyé freedom of religion ó lè ṣe tó bá wù ọ́. Kàn má kọ́ sí nonsense ni. Bó ṣe rí nìyẹn o. Continue. Ó yẹ tó máa lu suit báyìí, bá méjì kẹtẹ máa lu suit tó máa kúrò abẹ́yàwó ìyanu báyìí. Táwọn sì wọ́n jáde. Ẹjọ́ oníṣẹ̀ṣe mélòó ló kó bọ́ọ̀sì tó lọ bá wọn wípé ẹ má bàa kọ bàbá wa jẹ́ mọ́. Oníṣẹ̀ṣe mélòó ló kó bọ́ọ̀sì tó lọ bá wọn. Ló wá bá rẹ lògùn ẹ̀ bàbá rẹ Ọbàtálá. Kò nígbà ń sọ̀rọ̀ bàbá yín Ádámù àlẹ́ àlórí Lágége àbí kílẹ̀ ń pe bàbá yín. Ẹ wá kó ẹ̀kọ́ àwọn gidi gan kú wa. Ó ṣe nígbà tí DJ YK wá bú Sheikh Adam tó bà Sheikh Adam lórúkọ jẹ́. Wọ́n wá lọ arrest ẹ̀. Ṣé ń jọ́ tán arrest ẹ̀ tí ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá? Nínú statement tó fi ń bẹ̀bẹ̀ tó gbéwé dání báyìí, bí ẹni tó fẹ́ ka constitution Nàìjíríà, ǹjọ́ sọ ń bẹ̀ wípé ẹ̀bẹ̀ mi tí mo fẹ́ bẹ̀ lé ní o, àná Muhammad mo kọ́ fẹ́ bẹ̀ o, ìwọ Ọlọ́run mo kọ́ fẹ́ bẹ̀ o, rárá kò sí yẹn ẹjọ́ yẹn. Ẹjọ́ ó ní tó mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Sheikh Adam bẹ̀rẹ̀ látòrí Mudiru Markaz, gbogbo ohun tí mo sọ nípa Sheikh Adam irọ́ ni mo pa o, irọ́ ni mo pa o. Ó dẹ̀ tún bẹ̀ bàbá kan Adédìméjì nílùú Ìwó àbí ìlú Òtẹ̀ ní bàbá yàbí sẹ́yìn. Ìwọ náà tó ń jẹ́jọ́ lọ́wọ́ nísìn níbi tó wà yẹn. Ìwọ tó ń jẹ́jọ́ lọ́wọ́ nísìn. Ṣé wọ́n mú ẹ torí pé ojú Kùránì? Àbọ̀ mú ẹ torí pé o bú Ànábì? Wọ́n mú ẹ torí yẹn. Ó bà àwọn èèyàn lórúkọ jẹ́, àwọn ẹrú Ọlọ́run tó bà lórúkọ jẹ́. Lọ́lọ́run wá lò pé ókè ẹ̀yin ẹrú mi. Ọkùnrin tí ní mi kọ́ lọ́n jà fúnra rẹ̀. Àdèlè rọ́lọ́run látòkè. Ẹ̀yin ẹrú mi ẹ máa bá ń ṣiṣẹ́ mi lọ́kẹ́ tó máa ní ládá níwájú Ọlọ́run. Ìtì ọmọlé ìyàrẹ́sì ẹ àtúngbà ládá níwájú Ọlọ́run ni. Tí ó bá yé yín kẹjú lọ yé yín. Ẹni tí ó bá larí mọ́lẹ̀ nù yín kó ya larí mọ́lẹ̀. Ẹni tí ó bá kú ní yín kó tètè ya kú ká mọ ìyàwó tá kú.
Continue. Ṣẹ́sìn rèé ẹ kàn ń pè lálàáfíà sí àlàáfíà lẹ́kọ̀ọ́ lálàkóso àlàáfíà nù ẹ̀. Tí a bá fẹ́ lu ẹ̀sìn àlàáfíà pẹ̀lú ẹ̀ ni irújọ́ tí wọ́n gbé ẹ̀ yẹn irújọ́ tí wọ́n gbé ẹ̀ tí wọ́n kóòtù ní kọ́ lọ́wọ́ àrẹ́sì ẹ̀ wá yẹn tó bá fẹ́ lu ẹ̀sìn àlàáfíà pẹ̀lú ẹ̀ ni wọ́n á kàn gbé ẹ̀ láti ibẹ̀ yẹn gbá wọ́n á lọ land ẹ̀ mọ́ Kánò ni àbí ká gbé ẹ̀ lọ sí Sókótó ká wá sọ wípé tó ẹ̀yà ara Kánò ẹran yín la mú wá fún yín yìí ó jókòó ni o ó bú ànábì o ẹ dẹ́nbòrò bá la ilaha illallah sáàtì ẹ̀ lè máa sọ gbogbo tó ń sọ yìí mọ́ ìmọ̀wọ̀lú ẹni lè ti lọ ó ti lọ́nu sọ lè máa sọ tó ń sọ yìí mọ́ bọ̀sù kò fi hàn pẹ́ sí àlàáfíà gbé ẹ lọ sí kóòtù ní kàkà kan ń nà ẹ́ kan ṣe gbá wọ́n fẹ́ ilé ìjọba lọ́wọ́ torí ìjọba ló pàṣẹ kan lọ mú ọ wá. Continue. Oríṣiríṣi mi ló lè bá Kadipu ẹgbà táwọn Kadipu ti bẹ̀rẹ̀ Yusuf Adépọ̀jù táyé ní Allahu Akbar dání àṣẹgọ́ lórí ibú ni Allahu Akbar Ifá lórí ibú Allahu Akbar nìkan wọ́n sàmọ̀ fi ṣe gbẹ. Oníṣẹ̀ṣe mélòó ló kóra wọn sínú bọ́ọ̀sì táwọn kóra wọn táwọn lọ bá wọn Kadipu lé táwọn lọ bá wọn bàbá àwọn kan sáà ni. Tí bàbá Adífá gan sísọ pọ̀ lórí ló ti dàbí èébú kúṣe èébú lọ́dọ̀ tèmi. Wọ́n nígbà ṣé máa dá mọ̀lá gẹ́gẹ́ wọ́n nígbà tí wọ́n wà ní Ògùn State tí wọ́n kọ́ dé sígbà wọn kú l'Abẹ́òkúta wọ́n ní wọ́n fẹ́ yàwó igbákejì ọba amúsá ní bàbá rèpù wọn wọ́n fẹ́ yàwó ni Muhammadu wọn fi jọ amúsá sọ pé ṣé wàá dámọ̀ wọ́n rèpù obìnrin ní ìsinmi wọ́n náà fẹ́ yàwó igbákejì ọba inú sì bí ọba pé bàbá ẹ kú ń lù Muhammadu náà fẹ́ yàwó àbúrò ẹ̀. ṣe gbọ́ báyìí bàbá wọ́rọ̀ tẹ́ ń pariwo pé wọ́n á ṣe kinní kan sẹ́yìn náà gbọ́ báwọn àmọ́ nǹkan tí ò lè jẹ́ kó dùn wá fún bàbá wọ́rọ̀ ni pé bàbá ò current bàbá ò mọ̀ tí ń lọ láàrin ayé ẹni tó wá ṣe ogun orú nǹkan yìí gbogbo fídíòs tó ti ṣe pọ̀ gan láwọn nǹkan tí ò dá láwọn ìsọkúsọ tó burú tí pé tíyàn bá tún padà ń pìlì ẹ̀ tíyàn bá ń gbọ́rú ẹ̀ ìyóò dẹ̀ máa sunkún sínú pé ọmọ yìí ló sọrú nǹkan báyìí kódà bí yàrá fẹ́ forgive ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ na ìyá tó tún èrò yẹn tún rò lẹ́lẹ́kejì ọ̀rọ̀ tí wàá délé ẹjọ́ ní lọ bẹ́jọ́ ṣe ń lọ yìí mo fẹ́ pe ẹnìkan sorry bọ́rọ̀ ẹjọ́ yìí ṣe ń lọ lẹ́nu ẹ dákẹ́ ṣe ẹ lọ́jọ́ orí burúkú dànù sọ́hùn ẹjọ́ yìí ṣe ń lọ táwọn lọ́ọ̀yà wọn dẹ̀ ń pariwo àwọn ò lè rí justice ńlọrin bí àwọn fẹ́ ṣe gbá àwọn fẹ́ sáwò máa pe àwọn èèyàn gidi máa ṣàlàyé ẹ̀ fún yín sí àwọn èèyàn gidi wọ́n á ṣàlàyé ẹ̀ fún yín nísìn gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora tó ń tàn yín táwọn agbẹjọ́rò ń tàn yín tó ń gbé nǹkan lé yín lọ́wọ́ ẹ wá gbọ́ bismillah. ètò tiwa ètò tó lẹ́kọ̀ọ́ nínú ni mashallah. Hello, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ṣé dáadáa lẹ wá sá? Alhamdulillah. Ẹ kú iṣẹ́ ìní. Adúpẹ́. Ojú òní tí yín sá. Àlámà àmín. Mo fẹ́ kẹ́ ẹ la àwọn nǹkan kan yé wa ní pẹ̀lú ìdájọ́ ta lọ́lọ́run tó ń lọ nílọrin. Àti bí ọ̀pọ̀lọpọ̀ àwọn pípù yẹn ṣe ń sọ̀rọ̀. Wọ́n lè rí ìdájọ́ òdodo wọ́n fẹ́ ká fún ní bẹ́ẹ̀lì ní àwa la fẹ́ ká fún wọn ní bẹ́ẹ̀lì àwọn tó gbẹ́jọ́ lọ ní igbá òkú bá wa sásùn gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ nípa òfin
ìyẹn ló jẹ́ àpè yín sà. Ọ̀dà ìṣeun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lórí social media yẹn. Nǹkan tí yóò bá mọ̀ nípa òfin. Kó má máa fi ọpọlọ orí, kó má máa fi gbé ìdájọ́ ẹ̀. Tàbí kó máa sọ pé bóyá àwọn mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan làwọn èèyàn mọ̀ tí wọ́n mọ̀ pé ó tún máa ń ní condition ní abẹ́. ẹ jọ̀ọ́ sà ẹ má bínú sà, ẹ jọ̀ọ́ sà, defamation of character gangan mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé ẹ̀ fún wa, kí ni ìjìyà ẹ̀, kí ni ìdájọ́ ẹ̀, báwo ló ṣe pàtàkì tó Nàìjíríà. Defamation of character ìtumọ̀ ẹ̀ gan ni wípé nǹkan téèyàn ò ṣe tí ẹ sọ wípé ó ṣe tó lè bà ènìyàn ní orúkọ jẹ́. Kì í ṣe bà ní orúkọ jẹ́ nìkan, ó lè bà reputation ẹ̀ jẹ́, ó lè bà profession ẹ̀ jẹ́, ó lè bà career ẹ̀ jẹ́. Fún àpẹẹrẹ téèyàn bá jẹ́ lọ́ọ̀yà tán bá ní olè ni, yàtọ̀ fún pé wọ́n bà lórúkọ jẹ́ gẹ́gẹ́ bí olè, wọ́n mọ̀ pé lọ́ọ̀yà ìdí òdodo ló gbọ́dọ̀ wà. Tí lọ́ọ̀yà bá ti ń dolè, Minister in the Temple of Justice ni wọ́n ti bà iṣẹ́ ẹ̀ jẹ́, wọ́n ti bà integrity ẹ̀ jẹ́, wọ́n ti bà career ẹ̀ jẹ́. Tó téèyàn bá ti dúnnu mọ́ nǹkan tí ìṣe tèèyàn tó fi dàbí pé abàyàn ní orúkọ jẹ́, tó jẹ́ pé yóò ṣe àkóbá fún gbogbo ìdáwọ́lé ẹ̀, bóyá níbi iṣẹ́ ni tàbí láwùjọ ọ̀rẹ́ tàbí ní ẹnu ẹbí, nǹkan tá à ń pè ní defamation of character nìyẹn. Ẹni tó bá wá sí fíìmù èèyàn ọ̀kan nìyẹn. Àwọn tó lè jẹ̀bi defamation kì í ṣe ẹni tó bá kọ́kọ́ gbé àwọn ọ̀rọ̀ tó lè bàyàn ní orúkọ jẹ́ jáde nìkan ni. Ẹni tó bá wá tún gbé ẹ̀dá ẹ̀ jáde. Nǹkan tí mo ti sọ tẹ́nìkan náà bá tún wá gbé jáde. Tó wá bọ́ sí etí ẹnì kẹta. Fún àpẹẹrẹ báyìí tẹ́ bá bóyá sọ̀rọ̀ jáde tẹ́ borúkọ ẹnìkan jẹ́. Ẹ̀yin lẹ kọ́kọ́ sọ o. Bóyá èmi náà wá ṣe program àbí mo wá ṣe nǹkan kankan. Tí ìṣẹ́ni tó kọ́kọ́ gbé jáde yẹn pé tí ẹnìkan ni mo gbé sí. Tí mo bá tún ti wá gbé nǹkan tẹ́ni yẹn sọ jáde tó bá ti bọ́ sétí ẹnìkẹta, ẹnìkẹrin, ẹnìkarùn-ún. Èmi tí mo wá gbé ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ jáde náà, èmi náà ti dáràn defamation. Gbogbo táwọn kan sọ pé ṣe bóun kọ́kọ́ ló sọ, ṣe bóun ló play ó kàn play ẹ̀ ni. A dà fún yín. Ipò play ẹ̀ yẹn gan lásán. Tí ìṣe ẹni tó gbé jáde yẹn ló play ẹ̀ sí létí. Wípé nǹkan tó sọ yìí ó ṣe tòótọ́ ni, kójú òníkan ẹni tó kọ́kọ́ gbé jáde yẹn nìkan ló gbọ́. Tó bá ti bọ́ sí ti ẹnìkẹta, ìwọ tó padà wá gbé jáde yẹn, ó ti jẹ̀bi ẹ̀sùn. Tàbí ó yẹ mí fún mo ṣe nǹkan mo ìfẹ́ mo ẹnìkan, mo wá ní pé bóyá bá mi kọ́pì ẹ̀ lẹ́ẹ̀mejì mẹ́ta bóyá sórí CD. Nígbà tó wá kọ́pì ẹ̀ tán bóyá wọ́n náà wá tún gbé síta láì ṣe pé mi tí mo fún ẹ níṣẹ́ ṣe ló gbé sí létí pé ṣé ó dáa, tó wá bọ́ sí ti ẹnìkẹta. Ìwọ tó gbé jáde yẹn, ẹ máa rí pé newspaper tàbí iléeṣẹ́ tẹlifíṣàn tàbí rédíò wọ́n bá gbé àlejò wá, tálejò yẹn bá sọ nǹkan tó ta bá ẹnìkan tó jẹ́ bọ́rọ̀ tó lè dá wàhálà alẹ́ ló sọ. Àwọn iléeṣẹ́ rédíò yẹn yàtọ̀ fẹ́ni tí wọ́n gbé wá gẹ́gẹ́ bí àlejò yẹn, ẹ rí pé wọ́n máa ń sanction wọn. Wọ́n ní sọ pé ṣe bá àlejò ló sọ. Ṣé pé àwọn kọ́ làwọn sọ? Ẹni pé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ bóyá ní channel wọ́n gbé nìkan wá, Ọ̀kínbalóyè gan tẹ̀ láti dá ọ̀rọ̀ yẹn mọ́ lẹ́nu. Ẹni yẹn tó sọ pé òun mí rẹ̀ ó tún sọ. Wọ́n sanction channel television. Ìpàtọ̀ ti bá jí pé Ọ̀kínbalóyè tó ń tọ́kùn ètò yẹn ó ń gbìyànjú láti dá ọ̀rọ̀ yẹn mọ́ àti pé òun fẹ́ bá àwọn adájọ́ lórúkọ jẹ́rìí olóòótọ́ sí nǹkan tó ń sọ. Wọ́n bó ṣe ó lo iléeṣẹ́ tẹlifíṣàn wọn láti sọ irú ọ̀rọ̀ yẹn, wọ́n sanction channel television bóyá 5 million àbí nǹkan náà nìkan lọ san. Wọ́n àti sọ pé ṣe báwọn kan ló sọ. So àwọn tó bá ń sọ pé ẹnìkan ló sọ nǹkan, tí ìwọ bá ti wá propagate nǹkan tẹ́ni yẹn sọ, ìwọ náà ti dáràn ẹ̀. Káàpá klọ́ọ̀sì kan wá ń bẹ̀, tẹ́tàánú bá wà ń bẹ̀. Nígbà tó sọ̀rọ̀ yẹn tán ti rí màá pé ìwọ gan sọ̀rọ̀ yẹn pẹ̀lú mischief. Tí mischievous intention bá ti wà ń bẹ̀ lásìkò tó ń sọ yẹn, wọ́n ti máa ń pé ìwọ náà mo fẹ́ rí dínkù ẹni yẹn. Tó ṣe lo àǹfààní nǹkan tẹ́nìkan ti sọ, tó fi wá gbé jáde. Tó o ti máa ń pẹ́ nìkan ti tàbùkù èèyàn. Torí pé wọn náà wá tún fẹ́ tàbùkù ẹni yẹn. O wá mú nǹkan tẹ́ni yẹn fi tàbùkù ẹ̀, o wá gbé jáde, ìwọ náà tún wá fẹ́ lójú tàbí o tún wá sọ̀rọ̀ bá. Nígbà ẹni tí ò tí ì gbọ́ tẹ́lẹ̀ o,
tàbá àwọn tán ti gbọ́ tẹ́lẹ̀ o tó fẹ́ kán tún gbọ́ tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ló rọ̀ mọ́ defamation of character. ìṣe ni tó bá kọ́kọ́ gbé nǹkan jáde nìkan ni ó lè jẹ̀bi ẹ̀. ẹ wo ẹ̀sùn àwọn ọmọ bí wọ́n ti ń ka ẹ̀sùn ìgbà míì tẹ́nìkan bá fẹ́ lọ dáràn tó tẹ̀lé lọ bóyá ó fẹ́ lọ digunjalè tó o bá gbọ́ sétí wípé àwọn kan fẹ́ lọ digunjalè tó o sọ fún àwọn ọlọ́pàá wípé ó fìdí àwọn kan fẹ́ lọ digunjalè o tán bá ṣèwádìí tán bá mọ̀ ètò mọ̀ pé wọ́n fẹ́ lọ digunjalè o wàá sọ fáwọn agbófinró ìwọ gan o máa fara kọ́ wípé o mọ̀ báwọn kan fẹ́ lọ hùwà ọ̀daràn. o dẹ̀ wá sọ fọlọ́pàá. tàbí o mọ̀ pé nìkan hùwà ọ̀daràn o bá sí nínú o bá wọn dáràn yẹn o. ìdíje wáyé kì í. o mọ̀ pé àwọn kan dáràn o tún lọ sọ fáwọn ọlọ́pàá táwọn alágbájá ẹ̀ ló dáràn yìí. òfin máa jẹ́ wípé wọ́n sọ pé wọ́n wí pé ó ń gbé information ọ̀daràn ó ń gbé pamọ́ fún àwọn agbófinró táwọn èèyàn kì í mọ̀ wípé ìwà ọ̀daràn ó nípele ẹlòmíì lè jòkó lẹ́kẹ̀kẹ̀ jọ ṣèpàdé kó má bàa lọ síbi tán bá ti dáràn ṣùgbọ́n tán bá ti mọ̀ pé ìwọ náà wà bẹ́ẹ̀ nígbà tí wọ́n ń gbìmọ̀ pọ̀ ẹ̀ wọ́n á fi conspiracy to commit that offence. wọ́n á fi gbé. wọ́n á fi kàn ẹ́ wípé o wà ń bẹ̀ bó tiẹ̀ wá bá wọn lọ láti lọ dáràn yẹn wọ́n máa ń pe kinní kan ní compounding felony. compounding felony ni wípé o ti mọ̀ wípé ẹnìkan dáràn o wá jẹ́ káwọn agbófinró kó mọ̀ o wá ẹjọ́ wá ń dọwọ́ bu ọ̀ràn tẹ́ni yẹn dá. ìwà ẹ̀dá ọ̀daràn náà ni ìwọ náà. ẹni tó bá ti gbé defamation of character tẹ́nìkan ti gbé jáde tẹ́lẹ̀ tóun náà bá tún wá gbé sáyé òun náà ti wà nínú ẹni tí wọ́n máa fi ẹ̀sùn yẹn kàn kì í ṣe pé kí wọ́n máa sọ pé ṣe bí lágbájá ló sọ ìbú kan pílì ẹ̀ ní. bí irú eléyìí bí irú eléyìí tí wọ́n sọ pé ta lọ́lọ́run ṣebí ta lọ́lọ́run kan pílì ẹ̀ ní òun kọ́ ló sọ. òun kọ́ ló sọ ṣùgbọ́n wọ́n sọ ìjó wádìí gan dájú. àbí nǹkan tẹ́ni yẹn gbé jáde tí wọ́n fi sọ pé wọ́n báyàn lórúkọ jẹ́ ìjó ti rí kó tọ́ ni. àbí àbúpàdé mọ̀ ẹgbẹ́ ni yẹn sọ òun náà wá gbé jáde. ṣé káwọn iléeṣẹ́ ìròyìn gan kán tó gbé nǹkan tán bá gbọ́ jáde gẹ́gẹ́ bí òfin tó gbé iléeṣẹ́ ìròyìn sílẹ̀ kán tó gbé ìròyìn kankan jáde wọ́n gbọ́dọ̀ rí àrídájú wípé kò sí rọ́ńbẹ̀. ṣùgbọ́n tí pé bóyá mo torí pé mo sọ̀rọ̀ kan bóyá mo ti sọ pé mo rí Buhari mo rẹ́nìkan níbi tó ti jalè rí kẹ́ ẹ̀ kọ́kọ́ lọ find out pé ṣé lóòótọ́ ló jalè rí tẹ́ ẹ wá rí láìlérí ọ̀rọ̀ tẹ́mi sọ tẹ́ ẹ wá gbé jáde àjọ̀dáràn ni. torí ẹni tó bá máa sọ̀rọ̀ nípa pé abàyàn ní orúkọ jẹ́ tó mọ̀ pé ọ̀rọ̀ tán sọ yìí ó lè tàbùkù èèyàn ó lè bàyàn lórúkọ jẹ́ ó lè ba reputation èèyàn jẹ́ kí wọn náà tó wá amplify ẹ̀. òfin sọ pé kó wádìí dájú kó rí mọ̀ pé lóòótọ́ ni ìmọ̀ ká tó wá sọ pé lóòótọ́ ni ilé ẹjọ́ ti gbọ́dọ̀ fòtélé ibẹ̀ ni ó dáràn tá à ń sọ yẹn ó hùwà olè tá à ń sọ yẹn ó hùwà jìbìtì kì í ṣe pé nìkan fẹnu sọ ǹjẹ́ wọ́n ti gbé lọ ilé ẹjọ́ ǹjẹ́ ilé ẹjọ́ ti fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ló hùwà ọ̀daràn tó àfi wá ń pè yẹn ìpè tó bá lólè lẹ́nìkan ǹjẹ́ wọ́n ti gbé lọ ilé ẹjọ́ wọ́n ti ṣẹjọ́ ẹ̀ ó ti jẹ̀bi. tí ò bá tí ìjẹ̀bi tó bá gbọ́ títí pé olè ni kì í ṣe tiẹ̀ láti wá tún sọ wípé olè ni torí ilé ẹjọ́ ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ nǹkan tí ilé ẹjọ́ ò bá tí ì fìdí ẹ̀ múlẹ̀ à ń sọ síta tó ìdí ni pé kéèyàn tó lè máa gbérù nǹkan yẹn jáde wọ́gán o ti gbọ́dọ̀ di òótọ́ mú torí bóyá ẹni tó kọ́kọ́ sọ pé ó gbé jáde yẹn tẹ́rọ ló ń pa sóòótọ́ ni òun mọ̀ ìwọ náà wá bá gbé jáde ẹ̀ ti wà ní kàtígórì kan náà. Allahu Akbar. Allahu Akbar. so defamation of character kì í ṣe ẹni tó bá kọ́kọ́ gbé jáde nìkan ẹni tó bá wá bá wọn tún gbé jáde tó bá wọn repeat ẹ̀ òun lẹ́fi máa ń rí tán sanction iléeṣẹ́ rédíò tán sanction iléeṣẹ́ tẹlifíṣàn torí pé wọ́n gbé àwọn àlejò kan wá tí wọ́n sọ̀rọ̀ kùbákùgbé táwọn kan tó wá di pé irọ́ ni gbogbo nǹkan tí wọ́n ń sọ yẹn wá sanction iléeṣẹ́ tẹlifíṣàn bẹ́ẹ̀ wípé kò rẹguléètì àlejò tó gbé wá láti fún láyè láti máa sọ ọ̀rọ̀ tó jẹ́ irọ́ lórí ẹ̀rọ ayélujára. lórí gbogbo nǹkan tá a bá ti ń sọ lórí social media báyìí gbogbo àgbáyé ni. gbogbo àgbáyé ni. gbogbo àgbáyé ni. so irú ọ̀ràn tá a ń sọ̀rọ̀ lé lórí báyìí gbogbo àgbáyé ni wọ́n ti dáràn yẹn. Allahu Akbar. ṣùgbọ́n nǹkan tí wọ́n wá tún wá mọ̀ ní pé
jurisdiction wà àwọn kan tán ní kan gbé lọ sí Èkó ìjẹ́ Èkó ló ti ju kò sí lọrin. So àwọn ààyè tí èèyàn bá ti dáràn ni wọ́n ti ń ṣe ẹjọ́ ẹ̀. Tó bá jẹ́ pé Ilé Ifẹ̀ lèèyàn ti dáràn Ilé Ifẹ̀ náà ti gbọ́dọ̀ ṣe ẹjọ́ èèyàn. Àyàfi tí wọ́n bá rí mọ̀ pé ẹ̀mí rẹ̀ ò dì tá a bá ṣe kéèsì ẹ̀ ní Ilé Ifẹ̀ wọ́n lè ní ẹgbẹ́ lọ Òṣogbo. Ṣùgbọ́n láàrin stéètì yẹn náà ti máa dá wọn nígbé lọ stéètì míì. Irú eléyìí tí wọ́n ń pariwo pé wọ́n kidnap sá ẹ má bínú sá irú eléyìí tí wọ́n sọ pé wọ́n lọ kidnap ẹ̀ láti Ìbàdàn yẹn wáyé tí wọ́n dájú ẹ̀ ń bàdàn tó wá gbé wá sí Ìlọrin. Àwọn tó ń sọ bẹ́ẹ̀ à ń pè kinní kan ní interstate offence. Òun dúró sí Ọ̀yọ́ state láti sọ ọ̀rọ̀ kùnbákùngbé tàbí láti ṣe dìféèmù ẹni tó wà ní Kwara state. Ọ̀rọ̀ yẹn ó ti bọ́ sí state méjì. Wọ́n lè ṣẹjọ́ ẹ̀ lọ́yọ́ state wọ́n lè ṣẹjọ́ ẹ̀ ní Kwara state. Nígbà tó dẹ̀ jẹ́ ni tí wọ́n dìféèmù ẹ̀ Kwara ló ń gbé ibi tó rọ̀ lọ́rùn òun ò ní fẹ́ máa ṣe wàhálà wá sí Ọ̀yọ́ state. So a sọ pé kan ṣẹjọ́ ẹ̀ ní Kwara níbi tó súnmọ́ ọ̀dọ̀ tòun torí convenience ti ara ẹ̀. Ṣùgbọ́n ká sọ pé àwọn méjèèjì wọ́n jọ pàdé ní Ọ̀yọ́ state wọ́n jọ pàdé ní Ìbàdàn wípé Ìbàdàn ni wọ́n ti fojú rinjú ni wọ́n ti sọ ní ọ̀rọ̀ kòbákògbé yẹn ti wáyé Ọ̀yọ́ state Ìbàdàn yẹn ni wọ́n ti máa ṣe. Tó bá jẹ́ pé irú àwọn tó wà nílọrin yẹn ká sọ pé wọ́n wá sí Ìbàdàn wọ́n wá pàdé ní Ìbàdàn ọ̀rọ̀ yẹn wá wáyé ń Ìbàdàn àwọn méjèèjì jọ wà ń Ìbàdàn Ìbàdàn ni wọ́n ti gbúdọ̀ ṣe. Bàbá àwọn méjèèjì jọ pàdé nílọrin Ìlọrin ni wọ́n ti gbúdọ̀ ṣe. Ṣùgbọ́n tí kéèsì bá tí wà ọ̀daràn bá ti bọ́ láti stéètì kan sí míì fún àpẹẹrẹ bẹ́ẹ̀ ṣe wà ń sìn yín kẹwàá lẹ́kọ̀ọ́ kẹsànsá owó sẹ́ni tó wà ní Maiduguri wọ́n lè ṣe kéèsì ní lẹ́kọ̀ọ́ wọ́n lè ṣe kéèsì ní Maiduguri torówó ti Èkó lọ sí Maiduguri. Tó bá jẹ́ pé ẹni tó wà ní Maiduguri lè lù ní jìbìtì tó jẹ́ pé ó ní kẹkọjá fóun tẹ́yìn wà lẹ́kọ̀ọ́ tẹ́ wá lù ní jìbìtì tó jẹ́ Maiduguri lòún wà wọ́n lè lọ ṣe kéèsì yín ní Maiduguri. Ó ní sọ pé ṣe bí àtẹ̀kọ́ ló ti transfer owó ìgbà tó transfer owó ẹni tó transfer owó ti ibo ló wà Maiduguri. Tó tí kéèsì bá ti jẹ́ interstate tó ti jẹ́ state bíi méjì kò síbi tí wọ́n ti lè ṣe lọ́nà méjèèjì. Tó ṣùgbọ́n gbà tí convenience ẹni tí ó fi ẹ̀sùn kàn tó jẹ́ Ìlọrin ló rọ̀ lọ́rùn láti sọ pé kan ṣe kéèsì o tó wọ́n lè ṣe kéèsì ẹ̀ ní Ìlọrin wà níbi tí òfin fàyè gbà pé wọ́n ti lè ṣe kéèsì èèyàn. Ẹ ṣeun sà bákan náà sà ẹ má bínú sà ṣé àwa kí ló dé tó wá ń pariwo wọn àjẹ́ kan fún ní bẹ́ẹ̀lì wọ́n ń ba bẹ́ẹ̀lì ẹ̀ jẹ́ ọ̀rọ̀ yẹn. Ṣé ẹni wọ́n ní wọn àgbà bẹ́ẹ̀lì ẹ̀ kì í ṣe pé wọn àgbà bẹ́ẹ̀lì ẹ̀. Àwọn méjèèjì wọ́n ti ṣe atótónu ẹnì kíní ló yẹ kán gba bẹ́ẹ̀lì ẹ̀ ẹnì kejì sọ pé kò yẹ kán gba bẹ́ẹ̀lì ẹ̀. Adájọ́ wa ní ẹ fún mi lásìkò díẹ̀ kí n lọ yẹ argument ẹ̀yin méjèèjì wò kí n wo ibi tí màá gbélé. Tó bá di Monday tádájọ́ bá rí báwọn tó ń béèrè fún bẹ́ẹ̀lì argument wọn ó gbé wọn ju ti àwọn tó ní kán má fún bẹ́ẹ̀lì lọ á fún ní bẹ́ẹ̀lì. Tó bá dẹ̀ rí mọ̀ pé táwọn tó ní kán má fún ní bẹ́ẹ̀lì ló gbé wọn jù lọ tán bá rí nǹkan pàtàkì láti má fún ní bẹ́ẹ̀lì wọ́n lè má fún ní bẹ́ẹ̀lì. Ṣùgbọ́n kì í ṣe ti lọ́ọ̀yà láti sọ pé adájọ́ fún ní bẹ́ẹ̀lì o àbí má fún ní bẹ́ẹ̀lì tí ẹni kó wá gíù ó yóò tọ́ sí o àbí kò tọ́ sí tadájọ́ ni kó wá mọ̀ ibi tó máa dá ẹjọ́ sí. Ẹnìkan kò lágbára láti sọ pé kẹ́nìkan wà ní àtìmọ́lé ju adájọ́ tó bá fìyàn sí àtìmọ́lé lọ. Adájọ́ ló má sìkò tó tọ́ fóun láti fi ẹni tó ń gbé sí àtìmọ́lé sílẹ̀. Àwọn ọlọ́pàá ni wọ́n lè dìde èèyàn pẹ́ jù. Ilé ẹjọ́ lè dìde èèyàn títí di àsìkò tí wọ́n ó parí ìgbẹ́jọ́ lórí bẹ́ẹ̀lì báwọn lọ́ọ̀yà méjèèjì bí wọ́n bá ṣe múra sí ni. Fún àpẹẹrẹ ńgbà tán bẹ̀rẹ̀ ti Tani Olohun tá à ń sọ yìí eléyìí tó yẹ kó kọ́kọ́ fi ṣe wàhálà lórí bẹ́ẹ̀lì wọ́n ń ṣe wàhálà lórí pé ilé ẹjọ́ lágbára láti gbọ́ ẹjọ́ yìí àbí kò lágbára láti gbọ́ ẹjọ́ yìí wọ́n kọ́kọ́ fi yẹn waste time. Nǹkan tó yẹ kó kọ́kọ́ ṣe ni pé kán kọ́kọ́ ágíò bẹ́ẹ̀lì ẹ̀ kán gba bẹ́ẹ̀lì ẹ̀ ìgbà tójú ẹjọ́ gangan bá wá fẹ́ bẹ̀rẹ̀ wọ́n wá gbé preliminary objection wáyé pé adájọ́ gan ò lè gbọ́
kéèsì yìí tó bá wá máa jẹ ó jẹ tí ò bá jẹ oníbàárà àwọn á ti free ṣùgbọ́n wọ́n kọ́kọ́ fi ẹ̀tẹ́ lẹ̀ wọ́n lọ pa nàpánàpá àsìkò tí wọ́n ti béèrè fún béèlì tí wọ́n á kíwèé pé sí ilé ẹjọ́ lágbára àbí kò lágbára sí ilé ẹjọ́ kàn sọ pé mo fún ẹ ní béèlì nígbà tí wọ́n sọ pé ilé ẹjọ́ kò lágbára láti gbọ́ kéèsì tó wà wájú ẹ̀ ó dìgbà tán bá wá rojọ́ bóyá ilé ẹjọ́ lágbára àbí kò lágbára ìgbà yẹn ni ọ̀rọ̀ míì tó máa tẹ̀lé ìgbà tí ilé ẹjọ́ bá sọ pé òun lágbára ìgbà yẹn lọ̀rọ̀ béèlì wáyé ìgbà tọ́rọ̀ máa wáyé tí wọ́n tó sọ pé kán lọ gbé fọ́ọ̀mù application wá fọ́ọ̀mù application yẹn máa ń require affidavit pé nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ rèé òótọ́ pọ́nbélé ló máa wà nínú affidavit torí èèyàn búra pé gbogbo nǹkan tí mo sọ yìí òótọ́ ni bó ṣe rí nìyẹn tí àwọn èèyàn bá wá ti rí àléébù bí irọ́ nínú affidavit ó lè kó bá nǹkan téèyàn gbé wá síwájú adájọ́ ìpẹ́ wá sílé ẹjọ́ lọ́nà ni ìyẹn gan tún lè ṣokùnfà kán má fún èèyàn béèlì kí ìlànà àtẹ̀lé tó yẹ kán tẹ̀lé ó ti wọ́ ó ti ṣàkóbá fún ájúmẹ̀ǹtì wọn tó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló ń fa delay nípa ti béèlì yẹn ká sọ pé kò ní lọ́ọ̀yà rárá gan ó lè rọrùn fún jùgbà tó ní lọ́ọ̀yà torí tí ò bá ní lọ́ọ̀yà adájọ́ lè wò ó pípé torí ò ní lọ́ọ̀yà ó má dàbí pé àyàn ẹ̀ jẹ kò sẹ́ni tó sa tó sónu fún ẹrù òun òfin ó lè bà á ńlẹ̀ fún ṣùgbọ́n tí lọ́ọ̀yà bá ti wà wọ́n á dúró de lọ́ọ̀yà kó ṣe gbogbo ìlànà àtẹ̀lé gẹ́gẹ́ bá ṣe ń ṣe tí ò bá ní lọ́ọ̀yà ilé ẹjọ́ fúnra ẹ̀ lè béèrè ó lè bó ṣe kọ́kọ́ sọ fún wípé tán bá ti ka ẹ̀sùn ẹ̀ sí ẹ létí o aláǹfààní láti sọ pé mo jẹ̀bi o láǹfààní láti sọ pé mi ì jẹ̀bi o láǹfààní láti dákẹ́ tó bá ti dákẹ́ tí ò sọ nǹkan kan mi ì jẹ̀bi nílé ẹjọ́ akọọ́lẹ̀ fún. nǹkan tó fi sọ nìyẹn tó bá dákẹ́ tán bá ka ẹ̀sùn ẹ̀ sí pé wọ́n lágbájá níjọba lásìkò báyìí ní agbègbè ilé ẹjọ́ yìí hùwà báyìí tó lòdì sófin abala òfin báyìí o jẹ̀bi àbó jẹ̀bi tó bá dákẹ́ tí ò bá fọhùn ilé ajá kọ mi ìjẹ̀bi ilẹ̀ fún. ṣùgbọ́n ẹ̀tọ́ ilé ẹjọ́ ni láti sọ fún wípé sóòjẹ̀bi ó dákẹ́ ó láǹfààní láti mú kan nù mẹ́tẹ̀ẹ̀ta tí ò bá ti ní lọ́ọ̀yà. ṣùgbọ́n tó bá ní lọ́ọ̀yà adájọ́ kò ka adájọ́ mọ́ lọ́ọ̀yà ẹ̀ ni ó ti kọ tí lọ́ọ̀yà ò bá wá kọ ní nǹkan tó yẹ kó ṣe wàhálà òun àti lọ́ọ̀yà ẹ̀ nìyẹn kì í ṣe wàhálà adájọ́ mọ́. tó tọ́rọ̀ bá dẹ̀ tó á di wípé a ti gbé bail application wá ní formal application tán ní kán gbé wá yẹn gbogbo ìlànà àtẹ̀lé àtúngbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ béèlì tó yanjú tá a bá ti wá jẹsẹ̀ àgẹ̀rẹ̀ láàrin kan tá a ti fẹ́ẹ̀lì ní responsibility wa láti mọ ọ̀nà tá a ń gbé formal application gbà wọ́n dànù ní wọ́n á ní kò competent. fún àpẹẹrẹ sí wọ́n sọ̀rọ̀ pé déètì takora wọ́n mì ní pé nínú affidavit yẹn ilé ẹjọ́ lè rò pé wọ́n fẹ́ ṣì òun lọ́nà wọ́n ń parọ́ ni. kódà wọ́n lè torí bẹ́ẹ̀ gan da kéèsì yẹn nù wọ́n lè torí bẹ́ẹ̀ da bail application yẹn nù. bádájọ́ bá máa rúùlù ní Monday àbíjọ́ wò náà fi sí báyìí tó bá sọ pé nítorí àwọn nǹkan tẹ́ ẹ kọ síbẹ̀ ẹ parọ́ mo dẹjọ́ nínú adájọ́ rí sọ. bádájọ́ bá kàn fojú fò ó wípé bóyá wẹ́ẹ́ ká tó lo tọmọlúàbí díẹ̀ yìí púìtì o lè fojú fò ó kó sọ pé dáa ebi kò ti wá jẹ́jọ́ ẹ ní punishment ẹ̀ ṣì ń bọ̀ tó bá jẹ̀bi tó o lè fún ní béèlì. tó tán bá ń sọ pé àwọn kan ni ò jẹ́ kí adájọ́ fún béèlì àìmọ̀kànmọ̀kàn ni èmi pẹ̀lú ẹ̀ ń jà lọ́wọ́ àjọ ń lérí mọ́ra wa ẹnìkan wá ní kémi dẹkùn torí kémi lè free mi ì lè dẹ́kun ọdígbà tí mo bá rí pé o sọ pé ẹjọ́ ẹ̀ là wá. ṣùgbọ́n tó o bá sì sọ pé ẹ̀ là wá tẹ́gun àwọn méjèèjì jọ ń le tí wọ́n bá máa sọ pé kí ló dé tèmi ò dẹkùn fún ẹ kò bá làákàyè mu. lọ́ọ̀yà méjì ló wà ń bẹ̀ tán ń ṣiṣẹ́ owó wọn. àwọn méjèèjì ó fẹ́ gbéra wọn ṣubú ni. tó wọ́n sọ pé wọ́n ṣe òpóòsì wọn ti òpóòsì kí ló dé tí wọ́n òpóòsì béèlì ẹnìkan. torí pé nìyẹn sì ń le túrú kan gá. ẹ wá fẹ́ kó dẹkùn àwọn náà gbogbo nǹkan tí wọ́n bá ní láta láti sà láti rí mọ̀ pé béèlì yẹn ò bọ́ sí làwọn ló máa sà tí àwọn títa ọmọ náà ní pé káwọn náà sa gbogbo nǹkan náà táwọn bá ní láka gẹ́gẹ́ bíi lọ́ọ̀yà kí wọ́n mọ ọ̀nà tóun náà gbọ́dọ̀ fi bọ́ ó wá superior argument láti ensure ẹlòmíì tó bá wà ní kọ́sọ́dì tán bá lára ẹ̀ ò yá
adájọ́ bá rí pé lóòótọ́ ààrẹ ò yá condition kan tún fi lè fún béèlì tún nìyẹn so ẹ̀yin lẹ wá máa wá gbogbo ọ̀nà tẹ́ ẹ ti mọ̀ pé béèlì yìí ó gbúdọ̀ ṣeé ṣe àwọn tó dẹ̀ gbéyàn lọ ilé ẹjọ́ náà gbogbo ọ̀nà náà làwọn náà máa wá láti rí pé béèlì yìí ò ṣeé ṣe. kò ṣeé ṣe. adájọ́ tó wá wà láàrin àwọn méjèèjì tó já lágàtà òun ló wá máa mọ ibi tí ó máa gbọ́rọ̀ àwọn méjèèjì kà. àdìbò àwọn lọ́ọ̀yà ẹ̀ẹ́dàmọ́ ọlọ́run ẹ̀mí-ìta-lọ́lọ́run pé kí ló dé tán fẹ́ gba béèlì iṣẹ́ tiwọn nìyẹn wọ́n gbọ́dọ̀ ṣe é. àdìbò lọ́ọ̀yà àwọn tó pẹjọ́ náà pé kí ló dé tán ní ká má gba béèlì iṣẹ́ tiwọn nìyẹn wọ́n gbọ́dọ̀ ṣe é. wọ́n gbọ́dọ̀ ṣe é. tọ́ka adájọ́ ni ó wàá wò ó lójú tiẹ̀ pé òkè sọ̀rọ̀ ìṣeré ẹ jẹ́ kí n ṣe báyìí ìdí tó bá dẹ̀ ti da sí àwọn méjèèjì my lord thank you náà náà máa ṣe àṣẹ ọlọ́dún places ni ó gbé ẹ o kò gbé ẹ o àṣẹ ọlọ́dún places la máa ṣe. kò sẹ́ni tó lágbára láti sọ pé àwọn mùsùlùmí àwọn lọ́ọ̀yà ni wọ́n á jẹ́ kí béèlì tọ́ sí àwọn ń ṣiṣẹ́ tiwọn láti rí mọ̀ pé ẹni táwọn jọ ń jà yìí ọwọ́ dùn ún. àwọn tó náà máa ṣe iṣẹ́ tiwọn pé ẹni táwọn náà bá jà yìí ọwọ́ ti ò gbọ́dọ̀ dùn mí. ó wá kúta dájọ́ láti wá sí onírẹ́fírì wọn. òun ló máa bẹni tó fáwù òun ló máa bẹni tó lọ ọ̀nà tààrà. ọlọ́mọdé arẹjọ́ ọmọdé adáná. tó máa fi yànnà náà fún wọn tó dẹ̀ máa gbé ìdájọ́ ka ibì kan. so níbi tí wọ́n sọ̀rọ̀ dé yìí wọ́n sọ pé wọ́n fún ní béèlì. wọ́n rájú béèlì lọ́wọ́lọ́wọ́ báyìí. adájọ́ ò dẹ̀ tí ì sọ pé mo fún ní béèlì o mi fún ní béèlì. ọdún mélòó ni wọ́n fi ágì béèlì báyìí kò ní máa tó bí ọdún mẹ́wàá. àdó wọn ti ágì ẹ̀ tán ìdájọ́ béèlì ló wá kù àwọn méjèèjì wọ́n ti ágì béèlì wọn tán. tó dádájọ́ tó bá ṣíjú àánú wò ó lè sọ pé mo fún ẹ ní béèlì máa ti lé wá. ìgbà míì gan adájọ́ lè má fún yàn béèlì tó bá mọ̀ pé ẹ̀mí ẹni yẹn wà nínú ewu. fún àpẹẹrẹ tádájọ́ yẹn bá dé báyìí tó bá sọ pé mo mọ̀ pé tí mo bá fi ẹ́ lẹ̀ wọ́n lè pé pa ẹ́. ìdẹ̀fẹ́ kan pa ẹ́ wọ́n á fún ní nǹkan tá à ń pè ní safe custody. ó sì wà látìmọ́lé níbi táwọn tí wọn bá fi pa kẹ́mi wọn yóò bá fi rọ̀. torí òkú tó bá ti kú kì í jẹ́jọ́. wàhálà wà o kì í ṣe bá. wàhálà wà o wàhálà. ilé ẹjọ́ ìfẹ́ kéèyàn kú tó bá ń jẹ́jọ́ lọ́wọ́ wọn ò fẹ́ kán parí ẹjọ́ ẹ̀ tó bá jẹ̀bi kó sin bá. kó bá jẹ̀bi kó sin bá. so ara duty adájọ́ náà ni láti protect láìfù èèyàn. tó bá rí ìgbà míì báyìí accident bá ṣẹlẹ̀ road accident bóyá mọ́tò kan sì ṣèpààyàn tó bá gbé wálé ẹjọ́ kì í ṣe pé kì í ṣe bailable torí accident ni ṣùgbọ́n adájọ́ àwò pé tí mo bá fi ẹni ilẹ̀ wọ́n ní ó ti pa èèyàn wa wọ́n ti yá fi ilẹ̀. àwọn náà wọ́n á pa padà ní. dáàbò bo ẹ̀mí ẹ̀ àkọ́kọ́ ní kó lọ sí custody náà á ní káwọn lọ́ọ̀yà kan gba application wá tó lè gba bíi 2 or 3 weeks kẹ́mi àwọn tí wọ́n pa èèyàn wọn kó lè rọlẹ̀ káwọn fíìlì bó tiẹ̀ ti jẹ̀yà díẹ̀ ṣùgbọ́n tó bá fi ilẹ̀ immediately wọ́n lè lọ pàdé ẹ̀ lọ́nà kan pa. tó gbogbo nǹkan ni adájọ́ máa yẹ̀ wò láti wò pé sẹ́ni lẹ́tọ̀ọ́ sí béèlì àbí kò lẹ́tọ̀ọ́ kì í kàn sí ká máa sọ pé bailable offence. tó bá jẹ́ bailable offence eléyìí tí ì ṣe bailable gan adájọ́ bá rí ìdí pàtàkì láti fún ní béèlì á fún ní béèlì. mọ́dà báyìí kì í ṣe bailable lábẹ́ òfin ṣùgbọ́n tí adájọ́ bá rí ìdí pàtàkì láti fún ẹni tó commit mọ́dà ní béèlì á fún ní béèlì. àwọn gbogbo cases tó kù tó wá jẹ́ bailable tádájọ́ bá tún rí ìdí pàtàkì láti má tún fún bailable lọ́wọ́ ní béèlì ó tún lè má fún ní béèlì. òun láti pè ní discretion. adájọ́ nìkan ló ní agbára láti mẹni tó ń fẹ́ fún béèlì àbẹ́ni tó ń fẹ́ fún ní béèlì. ẹ jọ sá mo ní sorry sá mo ní question kan sá. constitutional right ni fundamental right ni. fún béèlì. ọmọ tádájọ́ in his own wisdom tó bá rí ìdí pàtàkì láti má fún yàn béèlì. kò ní fún. wọ́n lè sọ pé mi fún yàn béèlì kì í ṣe lọ́ọ̀yà kì í ṣẹni tó pẹjọ́. Allahu Akbar. inú ẹ tó pẹjọ́ lè máa dùn pé wọ́n fún ní béèlì o. torí ó nọ́mà ni ó máa ń bìyìn pé mo ń bá ẹ jà òjì wá ṣèṣe inú mi á máa dùn ní. yes. bẹ́ẹ̀ni inú mi á máa dùn ní. so àwọn tó pẹjọ́ inú wọn lè máa dùn wípé wọ́n fún ní béèlì ṣùgbọ́n kì í ṣagbára wọn ló dá dúró sí kọ́sọ́dì. àwọn tó gbá lọ́ọ̀yà àwọn wọn ti kọ́kọ́ wéèsì dáhùn pẹ̀lú preliminary objection. àbí.
àwọn lọ́ọ̀yà àwọn náà wọ́n tún ṣe mistake kéékèèké kò sẹ́ni tí Ọlọ́run nìkan ni ọba onídéédé. ọba tó pé. ló pé. ẹjọ́ sà mo ní question kan sà. Yes, sir. Nísìnyí Tani Olohun nísìnyí wọ́n máa gbé wá sí kóòtù lọ́la gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ kalẹ̀ tó yé wa yìí tá a dájọ́ bá wá fún ní bíìlì but ilé ẹjọ́ kan ti ní ká lọ reminded on the 5. wọ́n tuntun àjọyìn another case mi di on the 3rd of October. ṣé tó bá ní kọ́ fún bẹ́ẹ̀ lọ́la nísìnyí yóò máa lọ lé ni. kò lè lọ lé. bẹ́ẹ̀lì ti ṣe ìtàn ágíù lọ́la yẹn ó ti free mbẹ́. tó bá jẹ́ kéèsì 3 mẹ́rin ni wọ́n fi remind ẹ̀ ó dìgbà tí mẹ́rẹ̀ẹ̀rin tàbí mẹ́tẹ̀ẹ̀ta bá yọ̀ǹda ẹ̀. wàhálà. irú tọ́lá yẹn báyìí tọ́lọ́ bá fún lórí ọ̀fẹ́ tán bá yọ̀ǹda ẹ̀ tó bá ṣì tí ọ̀dà pé kóòtù míì bá ṣì wà tó gbé sí prison ó dìgbà tí ọ̀dà kejì yẹn bá tún release ẹ̀ tí kẹta bá tún wà ó dìgbà tí ọ̀dà kẹta bá release ẹ̀ ìgbà yẹn ló tó free tán tó bá wá jẹ́ 10 ni ó dìgbà tí 10 bá release ẹ̀ tán. 27 lọ́wọ́. bàbá mọ̀ pé nínú order of remind 10 tóun ní 2 ti kúrò mẹ́ẹ̀ 3 ti kúrò mẹ́ẹ̀ bóyá ńgbà tá a bá fi máa rọ́jọ́ díẹ̀ 4 5 6 7 8 9 10 10 kúrò mẹ́ẹ̀ ìgbà tí gbogbo ẹ̀ bá tó kúrò tán ìgbà yẹn ló tó lè lọlé. tó bá ní kéèsì míì tó sì ń jẹ́ tí wọ́n fi remind ẹ̀ lọ́la yẹn nìkan ò tí ì lè gbé lọlé even tán bá release ẹ̀ lọ́la. ó tán báyìí ó dá sá. nǹkan tí mo tún wá fẹ́ fi kún mo ṣe sọ́nà àwọn kan sọ pé mùsùlùmí ní kó wá máa bẹ̀bẹ̀ kó máa bẹ̀bẹ̀ mùsùlùmí gẹ́gẹ́ bó ṣe yé mi sí wọn ní kó bẹ̀bẹ̀ wọ́n ní àwọn mùsùlùmí ò forí wọn láforíjì mùsùlùmí wá fẹ́ jẹ́ kó yé wọn pé téèyàn bá bẹ̀ wá ẹ̀ rí wípé aláforíjì. tòmọ́ àwọn èèyàn sọ pé àwọn mùsùlùmí yẹn gan wọn ń forí jìyàn wọn ń ṣe kì í ṣe mùsùlùmí ló ń bẹ̀bẹ̀ wípé ẹ wá forí jì ẹ wá bẹ̀ wá àwọn náà kọ́kọ́ fi ẹ̀sùn kan mùsùlùmí wípé ẹ ṣe láforíjì báyìí mùsùlùmí wá sọ pé tẹ bá fẹ́ mọ̀ pé aláforíjì o ẹ ṣe ẹgbẹ́gbèsẹ̀ wípé ẹ bẹ̀bẹ̀ ẹ wá rí bóyá àleforíjì bóyá káwa mùsùlùmí náà yé sọ wọ́wé yé ẹ̀ńkọ́rẹ́jì wọn láti wá máa bẹ̀bẹ̀ mọ́. mùsùlùmí ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ dákun ẹ wá bẹ̀bẹ̀ yọ̀tọ̀ ọ̀tọ̀ níbi tó ń yí sí. àwọn mùsùlùmí ló ń fagídí mú wọn pé wá bẹ̀bẹ̀. àwọn èèyàn sọ pé àwọn ló sọ pé mùsùlùmí yìí gbẹ́bẹ̀ ni mùsùlùmí wá ń sọ pé sẹ́ni ti bẹ̀bẹ̀ báyìí tá a gbẹ́bẹ̀ ẹ jẹ́ kó bẹ̀bẹ̀ mọ́ ni mùsùlùmí sọ kí mùsùlùmí má tẹ̀ sọ pé kó bẹ̀bẹ̀ tán bá fẹ́ bẹ̀bẹ̀ jẹ́ kán bẹ̀bẹ̀ fúnra wọn ẹ má ẹ̀ńkọ́rẹ́jì wọn mọ́. wọ́n ti jọ gbé pẹ́rẹ́gì kaná kéèsì ti wà ní kóòtù. tí ilé ẹjọ́ bá da ẹlẹ́bi amẹ̀bi aláàrí àmàrí ẹ̀ ara oníkàlùkù abalẹ̀. àwọn tó sọ pé ẹ jẹ́ kí wọ́n tiẹ̀ dé kóòtù náà tẹ́ni tó kọ́kọ́ sọ yẹn bá wá sọ pé rọ́ lòún pa. nígbà tán bá wá dé kóòtù tílé ẹjọ́ ti wá rí mọ̀ wípé ó jẹ̀bi ẹ̀sùn nígbà yẹn ni ó padà ni ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀bẹ̀ á ti bọ́ sórí. torí mo ń gbọ́ program kan tẹ́ni yẹn sọ bó dìgbà tẹ́ni tí wọ́n ló kọ́kọ́ sọ yẹn tó bá wá dé kóòtù o tó bá wá rojọ́ tó bá wá sọ pé irọ́ ló ń pa o ìgbé kò rí bẹ́ẹ̀ o ìgbà yẹn ni òun ṣẹ̀ṣẹ̀ lè support pé kó wá ṣe amicable settlement láti bọ́ sórí ńgbà yẹn ẹ má dá wọn lóhùn. bóyá àdájọ́ ló máa kù. ẹ jọ sá mo fẹ́ béèrè another question sá ẹ má bínú pé mo ń gba táìmù yìí sàtọ́jọ́ ti lọ o ẹ má bínú sá. irú ọ̀la ń sìn tó bá tẹ̀ wá fún ní bẹ́ẹ̀lì lọ́la yẹn a ti gbọ́ pé kò lè lọlé yóò ọmọ padà síbi tọ́mọ tí ń bọ̀ ni. ǹjẹ́ kéèsì ọ̀la ti wá parí nìyẹn. kéèsì ò tí ì bẹ̀rẹ̀ rárá. 2 àbí 3 ni kéèsì ìpele bẹ́ẹ̀lì ní tàkọ́kọ́. ìpele ìkejì ní pé kán wá rojọ́ pé kí ló ṣẹlẹ̀ gan. ìpele kẹta wá ní ìdájọ́. tó ìpele àkọ́kọ́ ni wọ́n wà báyìí pé tó tọ́ sí bẹ́ẹ̀lì àbí kò tọ́ sí bẹ́ẹ̀lì kéèsì gan lójú ẹ̀ gan ò tí ì bẹ̀rẹ̀. ok nísìnyí ẹ sà kéèsì. wọ́n wàá mú ọjọ́ wípé kán wá open case àwọn tó pẹjọ́ rojọ́ wọn kò gbogbo ẹlẹ́rìí wọn wá
táwọn bá close case wọn ẹni tán pè lẹ́jọ́ òun náà ó rojọ́ yóò kẹ́lẹ́rìí tiẹ̀ wá tó bá wá close case wọ́n wá sí written address. So written address ni pé wọ́n á yànnà náà gbogbo ẹjọ́ tí oníkálukú rò àwọn lọ́ọ̀yà á mú òfin tó di òfin tó tu wọ́n á yànnà náà fàdájọ́ adájọ́ àgbà wọlé ìgbà ẹni ó tún àjọ ládájọ́ ó ṣẹ̀ fún wọn lọ́jọ́ tí ó wàá ṣe judgement tiẹ̀. Ìpele mẹ́ta ni kéèsì gan ò tí ì bẹ̀rẹ̀ rárá. Ìyẹn ni pé fíìmù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ni. Àbí fíìmù gan ò tí ì bẹ̀rẹ̀. Fíìmù ìbẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n kàn ṣe rìhásà lọ́wọ́ báyìí ni. Opening grid ni wọ́n ń ṣe iṣẹ́ màláyà àtijọ́ tá à ń wo àwọn alárìnjó. Àwọn obìnrin kan kọ́kọ́ wá lórí ìtàgé tí wọ́n lùlù tí wọ́n jò tí wọ́n kọrin. Ẹ sà. Bàbá wa kọrin yẹn tán ni àwọn tó fẹ́ ṣeré ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí 1 act 1. Tí fíìmù àti kẹ́sì yìí bá jẹ́ bóyá bíi mọ́kànlá lápèjúwe. Bẹ́ẹ̀ni. Tó wá pàfẹ́tì béèlì mọ́kànlá. Bẹ́ẹ̀ni. Yóò tún wá rojọ́ mọ́kànlá yẹn náà. Yóò rojọ́ mọ́kànlá ní kọ̀ọ̀kan. Àfi tán bá rí lè tó súnmọ́ra wọn á jẹ́ ìṣòro. Tọ́ba ní kan à ń pè kíní kan ní consolidate. Tó bá jẹ́ kóòtù kan náà ní méjèèjì àbí mẹ́ta wà bẹ́ẹ̀. Tọ́ba rí mọ̀ pé wọ́n lè gbọ́ méjèèjì àbí mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ lójú charge sheet kan wọ́n lè lọ ní kán lọ dà pọ̀ lójú kan. À ń pè nǹkan ní consolidation. Ìgbà míì wọ́n lè má lè consolidate ẹ̀ tó bá jẹ́ mọ́kànlá ní ẹjọ́ mọ́kànlá ní òrò. Tó bá jẹ́ ọgọ́rùn-ún ní ẹjọ́ ọgọ́rùn-ún ní òróró. Ẹjọ́ bá ti pọ̀ sí lọ́rùn ẹ̀ ni ó ṣe mú kọ̀ọ̀kan tí wọ́n gbìyànjú láti tú ara ẹ̀ bọ́. Tọ́lọ́run bá fún ṣe ó lè jàjàbọ́ mọ́kànlá. Tọ́lọ́run bá dẹ̀ tún fún ṣe ó lè jẹ̀bi mọ́kànlá. Ẹ sà. Tọ́lọ́run bá sàánú ẹ̀ díẹ̀ ó lè jẹ̀bi díẹ̀. Ẹ sà ẹ má bínú sà pé wàhálà mi pọ̀ lórí ìbéèrè o. Ó ti gbogbo wa sọ̀rọ̀ kí á ó lè yé gbogbo ọmọ Nàìjíríà ní káwa náà lè kẹ́kọ̀ọ́ torí ọjọ́ iwájú. Okay nísìnyí mi ò ní kó rí bẹ́ẹ̀ o àmọ́ tó bá padà wá rí bẹ́ẹ̀ káwá jọ sí pé kéèsì alákọ̀ọ́kọ́ ó jẹ̀bi wọ́n dájọ́ wọ́n ní kó lọ sí iye ẹ̀wọ̀n báyìí kéèsì ẹlẹ́ẹ̀kejì náà ó tún jẹ̀bi wọ́n ní pé kó ṣe báyìí ṣé gbogbo ẹ̀ ló ṣàfù pé àbí wọ́n kó papọ̀ lójú kan náà. Yóò tẹ̀wọ̀n gbogbo ẹ̀pọ̀ ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ni tí kan bá fún lọ́dún kan tí kan fún lọ́dún méjì tí kan fún lọ́dún mẹ́ta wọ́n bá wá ṣe tó ń lọ sí 25 years gbogbo 25 years yẹn ló máa lò. Ibi tí ó ti lè reduce àwọn ọdún tó bá fún ní pé fún àpẹẹrẹ ká ní kóòtù àkọ́kọ́ ẹ̀sùn mẹ́ta ni wọ́n kà sí lọ́rùn ẹ̀sùn mẹ́tẹ̀ẹ̀ta tèkì 2 years tó jẹ́ 6 years àbí wọ́n lè ní kó lò concurrently tó mìíràn pé dípò ọdún mẹ́fà yẹn ọdún méjì ló máa lò ní kóòtù àkọ́kọ́ dípò ọdún mẹ́fà. So tó bá wá tún lọ sí kóòtù kejì bóyá ẹ̀sùn mẹ́rin ló wà ń bẹ̀ ẹ̀sùn mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ́ ọdún mẹ́ta lédè mí yé yín tó jẹ́ 12 years tó wá ní kó lò concurrently ọdún mẹ́ta ló máa lò tó á lo ọdún mẹ́ta ti bẹ̀yẹn mọ́ ọdún méjì tẹ́lẹ̀ àtàkọ́kọ́ ó dọdún márùn-ún bóyá kóòtù kẹta bóyá ẹ̀sùn ọdún kọ̀ọ̀kan bóyá ẹ̀sùn márùn-ún náà fi kàn án tó wá jẹ̀bi márààrún wọ́n ní kó lo ọdún kọ̀ọ̀kan concurrently dípò tó fi máa lo ọdún márùn-ún yẹn á lo ọdún kàákà fún márààrún yẹn á lo ọdún kan mọ́ márùn-ún tilẹ̀ ọdọọdún mẹ́fà tó kọ́ ṣe máa ṣí títí tó fi máa dé mọ́kànlá nìyẹn àǹfààní téèyàn máa ní ni pé tó bá jẹ́ pé ọ̀fẹ́ǹsì bíi mẹ́ta mẹ́rin ni wọ́n fi gbéyàn wá lójú cháàjì ẹyọ kan tó wá jẹ̀bi mẹ́rẹ̀ẹ̀rin bóyá ọdún mẹ́wàá ló yẹ kó jẹ́ tán wá ní kó lò concurrently ọdún tó bá wá ga jù nínú márààrún yẹn ló máa lò bóyá ọdún mẹ́ta wà bóyá ọdún méjì wà bóyá ọdún kan wà ń bẹ̀ tó ṣeé ṣe kó jẹ́ ọdún mẹ́ta ló máa lò dípò bóyá ìṣirò ọdún mẹ́jọ àbí mẹ́sàn-án tí ẹ̀fẹ́ǹsì márààrún yẹn tó bá wá. Nǹkan tá à ń pè ní concurrently nìyẹn pé ẹ̀sùn àkọ́kọ́ ò jẹ̀bi ọdún kan ẹ̀sùn èkejì lórí kéèsì ẹyọ kan ni o bí àmọ́ pé ilé ìta ń tẹnu mọ́ ẹ̀ báyìí bóyá ọ̀fẹ́ǹsì mẹ́rin ló wà ń bẹ̀. Bóyá defamation of character, incitement, breach of public peace àbí nǹkan ó dà pẹ́sàn bí mẹ́ta àbí mẹ́rin ló wà ń bẹ̀. Tọ́wọ́ jẹ̀bi mẹ́rẹ̀ẹ̀rin yẹn bóyá ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn-ún táwọn á ṣí gbogbo ẹ̀pọ̀ tó jẹ́ ọdún méjìlá wọ́n lè ní kó lò concurrently. tó bóyá ọdún mẹ́rin ló wá ga jù nínú sẹ́ńtẹ́ǹsì tán fún ó ṣeé ṣe kó jẹ́ pé ọdún mẹ́rin péré ló máa lò
dípò ọdún 12 yẹn. Tó bá wá rí ọdún mẹ́rin yìí lọ́nà 11 á di 44 years. Tó bá lọ́dún méjì nínú ọ̀fẹ́ǹsì nínú cases 11 ó jẹ́ 22 years. Ṣùgbọ́n charge ẹyọ kan kò lè lò pẹ̀lú another charge. Ẹnu bí tó ti lè reduce ní pé charge ẹyọ kan ọ̀fẹ́ǹsì 4 ló wà ń bẹ̀. Ó jẹ̀bi 4, wọ́n á ní kó ṣẹ̀wọ̀n 4 pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Tó bá tún wá bọ́ sí court 2 tó tún jẹ̀bi ẹ̀sùn 2 míì àbí 3 míì á ṣẹ̀wọ̀n ti court 2. Tó bá lẹ́jọ́ nìbàdàn wọ́n tún dá lẹ́jọ́ nìbàdàn á ṣe ẹ̀wọ̀n tìbàdàn. Tó bá jẹ́ àwọn bíi 7 àbí 11 ni wọ́n pè lẹ́jọ́ differently. Wọ́n máa ṣẹ̀wọ̀n oníkálukú lọ́tọ̀ọ̀tọ̀ ni. Torí ẹjọ́ ṣe rí nìyẹn. Ọlọ́run kó mọ̀jà rẹ̀ jọ o. Àmọ́ gbogbo ẹ̀ jùlọ sà gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí tá à ń sọ tó lè kó gbogbo ẹjọ́ yìí kúrò pátápátá ní kóòtù, tó lè kó gbogbo ẹjọ́ yìí kúrò ní pátápátá ní kóòtù tí àfi ní lọ kóòtù, ǹjẹ́ solution wà? Ó wà, gbogbo àwọn tó pè lẹ́jọ́ wọn assembly wọn papọ̀, gbogbo wọn wà lọ kọ̀wé pé mi ṣe kéèsì mọ́ ní kọ̀ọ̀kan, oníkálukú lọ́mọ fi tiẹ̀ síbi tí ó bá pe ẹjọ́ ẹ̀ sí. So oníkálukú individually náà máa withdraw kéèsì yẹn against ẹ̀. So kì í ṣe pé bóyá tá a bá ti withdraw ẹ̀ ní kóòtù kan pé kóòtù tó kù ní gbẹ́jọ́ ẹ̀ mọ́. So tó bá jọ́nà 11 ẹjọ́ 11 ni wọ́n pè é, withdrawal letter 11 ni wọ́n pọ̀ sí kóòtù kọ̀ọ̀kan. Tó bá dẹ̀ jẹ́ kóòtù ẹyọ kan ló ṣe 3 nídè mí yìí. Bẹ́ẹ̀ni. Withdrawal 3 náà máa kọ torí suit number kọ̀ọ̀kan yàtọ̀ síra. Bóyá suit number 200 ní tàkọ́kọ́, bóyá suit number 205 ní tẹ̀kejì, bóyá suit number 300 ní tẹ̀kẹta, wọ́n máa kọ sí 200, wọ́n máa kọ sí 205, wọ́n máa kọ sí 300 lọ́tọ̀. Torí déètì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọjọ́ kéèsì yẹn ó máa bọ́ sí. Kódà bó bọ́ sí ọjọ́ kan náà gan, wọ́n gbọ́dọ̀ mú withdrawal 3 wá. Tó bá tẹ̀ jẹ́ wájú adájọ́ kan ní kéèsì 3 wà. So àwọn bàbá yọ nìyẹn. Wọ́n gbọ́dọ̀ àṣẹ gbogbo àwọn tó bá ṣẹ̀ tí wọ́n bá rò bó ṣe àwọn. Gbogbo wọn wá sọ pé tán gbogbo wọn wá lọkọ withdrawal letter. Ìgbà yẹn ni gbogbo kéèsì tó lè bọ́ ní ọrùn ẹ̀. Ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́ bó jẹ́ 11 tí 8 bá withdraw kéèsì ẹ̀, 3 tó kù lè máa bá kéèsì tí wọ́n lọ. Tó bá sì jẹ́ ẹyọkan ló kù nínú 11, ẹyọkan yẹn náà máa bá kéèsì tiẹ̀ lọ. Ó dìgbà tí gbogbo àwọn tán bá pẹjọ́ ní kọ̀ọ̀kan tán bá kọ withdrawal letter ní kóòtù tàbí affidavit of withdrawal. Torí kóòtù mi ò sọ pé òun gba lẹ́tà lásán, wọ́n á ní kán lọ búra, kán lọ ṣe affidavit of withdrawal, kán lọ ṣe wá. Ibi àṣẹ kéèsì mọ́, kì í ṣe wọ́n kó wa ní papámọ́ra, àfinúfíndọ̀ ni, kì í ṣe pé a gba pride, kì í ṣe pé wọ́n dún kòkò mọ́ wa. Ó ti nú mi wá ni mo sọ pé mi ì bá ṣe kéèsì mọ́, èèyàn kọ́ bẹ́ẹ̀. Torí pé báwọn àgbààgbà àwọn èèyàn jàǹkànjàǹkàn wọ́n ti dá sí, inú mi ti yọ, òfinúfíndọ̀ òforíjì ni. Wọ́n á sì sọ fún pé tó bá ti foríjì ò lè padà gbé kéèsì yẹn wá sí kóòtù mọ́ láéláé. Ó ti bọ́ lórí kéèsì tó pè wá nìyẹn, àbí tó bá tún sì míì. Ṣùgbọ́n lérí ilé ìtàn gbé wá yẹn, bí ọba ti sọ pé ò sí kéèsì mọ́, ò lè wá sọ pé ó tún máa ṣe báyìí. Bí ẹ lérí kéèsì tí wọ́n ti strike out sí pé ó tún fẹ́ gbé wá irọ́, odò ó dì nìyẹn. Àfi tó bá tún wá sí míì lọ́jọ́ míì. Tó ẹni tó bá ti fẹ́ withdraw kéèsì nǹkan tó ti máa pé tó òun ò lè padà wá lórí kéèsì tí òun ti gbé wá sí kóòtù yẹn mọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè, tó bá jẹ́ kéèsì 11 ló ní, withdrawal 11 ni. Ọjọ́ kọ̀ọ̀kan tí kéèsì ẹ̀ bá ti ń wáyé, wọ́n lọ máa tẹ́ndà withdrawal letter tàbí affidavit of withdrawal. So àwọn wàhálà tí wà ń bẹ. Bàbá wa inú wa dùn ẹ ṣe púpọ̀ gẹ́gẹ́ bí amòfin. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ bàbá Tedé. Wọ́n ní bàbá Tedé wípé wọ́n rìlíìsì ẹ̀ wípé kí ló dé táwọn lọ́ọ̀yà ò wá jẹ́ kán rìlíìsì. Ta lọ́lọ́run. Àwọn àlàyé tí mo fẹ́ ṣe kékeré ni. Kì í ṣe pé wọ́n torí pé wọ́n sọ wípé wọ́n ti rìlíìsì bàbá Tedé pé automatically wọ́n gbọ́dọ̀ rìlíìsì. Ta lọ́lọ́run. Ta lọ́lọ́run. Nǹkan tó ní kálukú bá wá ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹni tó ti sọ pé òun
tán bá ti tó yín dì tó wẹ̀. Tẹ́nì kejì bá tún lọ gbá ẹni ẹlẹ́sẹ̀ nígbà tó ti tó yín tẹ́nì kejì ti tó yín dì tó wẹ̀. Tẹ́nì àkọ́kọ́ bá lọ gbá ẹni tó tó yín dì tó wẹ̀ lẹ́sẹ̀ tẹ́ mọ̀ pé wọ́n á tún sanction ẹ̀. Bẹ́ẹ̀ni. So nígbà tí bàbá ti dé tóun ti sóbà táwọn yẹn ti sọ pé kí o tó bá tẹ̀ máa jẹ́jọ́ nípa bíìlì àwọn ò bá fa wàhálà kó tẹ́ wọn lọ́rùn ni. Tó bá wọ adájọ́ gan tí ò bá yíjì pàtàkì bó ṣe sọ pé tẹ́ wọn lọ́rùn yẹn gan láti fi bàbá ti délẹ̀ adájọ́ sì lè sọ pé òun ò tí ì fi ilẹ̀ gan. Tó bá wọ adájọ́. Tó bá wọ adájọ́ ìfàdọ̀ wípé wọn ò pòsẹ̀ tádájọ́ gan bá rí reason wípé kò tiẹ̀ pé òun ò tí ì fẹ́ fi ilẹ̀. Ẹrú Tani Olohun yẹn tata lọ́lọ́run yẹn náà wọ́n ti argue ẹ̀ tó tí wọ́n sọ pé vehemently làwọn argue ẹ̀ against ẹ̀. Tádájọ́ bá sì rí mọ̀ pé pẹ̀lú vehement argument wọn ipò fẹ́ fi ilẹ̀ kò sí nǹkan vehement argument rán béèlì. Adájọ́ ló ní final say. Adájọ́ ló ní final say. Lórí béèlì tó vehement argument ó lè ran adájọ́ lọ́wọ́ láti rí pé nǹkan ayẹyẹ ni kò tí ì yẹ ní béèlì. Fún àpẹẹrẹ tán bá rí ẹ̀rí pàtàkì adájọ́ ò lè mọ̀ tán bá rí ẹ̀rí pàtàkì kó máa sá lọ. Lára condition tí wọ́n fi ní grant yàn ní béèlì ní pé tán bá mọ̀ pé tó bá gba béèlì. Tán bá filẹ̀ yóò sá lọ o. Tó tán bá rí ẹ̀rí mú wá tàbí tán bá convince adájọ́ wípé ó máa sá lọ. Adájọ́ náà bá rí tọ́kàn ẹ̀ sọ fún kó lè sá lọ lóòótọ́ kó lè torí bẹ́ẹ̀ kó má fún ní béèlì. Wọ́n fi parí ẹjọ́. Tí wọ́n fi parí ẹjọ́ tàbí tán bá sọ pé tán bá fi ilẹ̀ yóò tún lọ dáràn míì wá wípé bó ṣe máa ń ṣe nìyẹn. Tán rí ẹ̀rí fi ilẹ̀ pé tó bá ti tán bá tún ti fi ilẹ̀ báyìí o yóò tún lọ hùwà ọ̀daràn. Ipò ti di àbíjúà tádájọ́ bá tó bá ní lóòótọ́ pé ó ṣeé ṣe kó tún lọ hùwà ọ̀daràn. Gbogbo àwọn admin tí wọ́n ń post oríṣiríṣi lórí péèjì ẹ̀ lábá tó kó yẹn ń ṣe lọlé ẹjọ́ báyìí sọ ẹ wò báyìí rí péèjì ẹ̀ rí o láti tún ṣerú eléyìí o tẹ́ bá fi ilẹ̀ yóò tún ya nǹkan míì sí gbòòrò o. ṣerú eléyìí tó bá tún wá jáde ǹjẹ́ kò tún ní dáràn míì. Ó tán báyìí. Ara àwọn condition tí adájọ́ fi lè sọ pé mi ì fúnyàn ní béèlì ó tó bíi 4-5 tá bá ti rí kan ṣoṣo nínú bíi 4-5 yẹn tó fìdí ẹ̀ múlẹ̀. Wọ́n lè má fún ní béèlì. Ó parí o. Ó parí. Fún àpẹẹrẹ mo ti sọ méjì wípé tí ẹ̀rí bá wà pé ó lè sá lọ. Tí ẹ̀rí bá wà pé ó lè dáràn míì. Do you understand? Wọ́n lè sọ tàbí tí wọ́n bá rí ẹ̀rí wípé ẹni yìí o tí wọ́n bá fún ní béèlì. Yóò tún lọ ṣe tó jù bẹ́ẹ̀ lọ. Yóò tún lọ ṣe tó jù bẹ́ẹ̀ lọ. So wọ́n tún lè torí bẹ́ẹ̀ pé kó má lọ. So adájọ́ yóò wá wò pẹ̀lú atótónu tí lọ́ọ̀yà tó sọ pé ká má fún ní béèlì tó gbé káríwájú adájọ́ tó bá rí méjì tì ń bẹ̀. Ó lè torí bẹ́ẹ̀ bá jẹ́ bailable offence. Tó tán bá pè nǹkan ní bailable offence ìjẹ́ ẹ̀rí wà wípé tán bá fún béèlì yóò wá jẹ́jọ́ ẹ̀ kò ní sá lọ. Àbí? Tó bá jẹ́ bailable offence jù bẹ́ẹ̀ lọ bí mo kò jẹ́ pé mo kàn dọ́ra gbáyàn létí tán pé mi wá kóòtù tán bá rí mọ̀ pé tán bá fi mí lẹ̀ máa sá lọ. Ilé ẹjọ́ ò ní káàtì béèlì bá jẹ́ bailable offence jù bẹ́ẹ̀. Àbí tán bá rí pé tán bá tún fi mí lẹ̀ máa tún lọ gbà ọ̀daràn máa tún lọ gbáyàn létí. Wọ́n tún lè má fi mí lẹ̀. Tó wọ́n kàn pariwo bailable. Àwọn condition tó rọ̀ mọ́ bailable ìjà wọn mọ́. Allahu Akbar. So ìgbà téèyàn bá tó mọ condition tó rọ̀ mọ́ bailable tí wọ́n bá rí bó ti fulfill gbogbo nǹkan. Ẹlòmíì gan wọ́n fún ní béèlì kò rí sí ọtí tó máa dúró fún. Àwọn àlẹ́ ẹjọ́. Mo ti ní kan bẹ́ẹ̀ ọdún kẹta tó ti wà bẹ̀rẹ̀ wọ́n ní kó lọ mú lóyè pàtàkì wá nílùú ẹ̀. Òró lóyè tó máa tẹ̀lé wá. Wọ́n dẹ̀ ti béèlì ẹ̀. Bọ́ọ̀lù ti sọ ti béèlì ẹ̀. Ṣùgbọ́n condition tó fún ni pé olóyè ni kó wá ṣèdúró fún. Olóyè pàtàkì láàrin ìlú. Ẹlòmíì tó bá ti lé ìlítírèdì wá tán bá ní kó lọ mú level 10 officer wá tí ò rí level 10 officer tó máa wá ṣèdúró fún. Káwọn à ń kọ́ sọ́dì ṣùgbọ́n ní tilé ẹgbẹ́ mọ̀ pé mo ti fún ní béèlì. Àwọn kan tó rọ̀ mọ́ béèlì kò kan ẹni tó pẹjọ́ bí àwọn àfáà tí wọ́n pẹjọ́ kò kàn wọ́n. Lọ́yà tó ń ṣe argument náà òun náà tán ń ṣe atótónu pé òun náà jà pitapita lérí iṣẹ́ tó gbé fún òun ni. Tẹ̀ ní láti wá mú àwọn ẹ̀rí pàtàkì tó rò pé kò yẹ kí ilé ẹjọ́ kó fi fún ní béèlì. Tí àwọn ti talọ náà ní pé káwọn náà mẹ́rí pàtàkì tán fi rí màá pé ó pọn dandan
kan fún ní bẹ́ẹ̀lì. Bẹ́ẹ̀ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé kò lè sá lọ. Bẹ́ẹ̀ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé kò ní dáràn míì. Bẹ́ẹ̀ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé kò ní dàdúró. Àwọn náà gbọ́dọ̀ wẹ́rì tó dájú kan gbé síwájú ilé ẹjọ́. Adájọ́ wá yànnàná mínísítà àwọn àfa àdákùn ò ní dáràn o. ẹni tó pẹjọ́ kò sí lọ́wọ́ lọ́ọ̀yà ṣùgbọ́n òde wa máa bá mi jà jẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan kó wá ní kí n dẹkùn fún ẹ. tí wò dé rẹ́dí à. màá máa fà á tó máa lé ní. tí mo bá jẹ́ lọ́ọ̀yà báyìí kí n tó fẹ́ nìkan ṣé máa jẹ́ kí lọ́ọ̀yà kejì máa fẹ́ kó dìfíìtì mi. láíláí. ìnígbà nǹkan tí mo fi lè gbà ní pé bóyá tá a bá ti jọ ní àjọsọ yé pọ̀ ìpè lágbájá jọ má bínú oníbàárà mi ó ti sóbà. irú ẹ̀ ni àwọn bàbá ti dé àti ìyá Ọ̀ṣun ni wọ́n ti àwọn throw in to wẹ̀. èmi yé yín tó tán bá dẹ̀ ti dìbò nínú ogun jíjà nínú war situation téèyàn bá ti da arms and ammunition sílẹ̀ tó bá káwọ́ sókè wọ́n ní kí sọ́jà òdìkejì kò gbúdọ̀ yànbọn pamọ́ yóò arrest ẹ̀ yóò lọ fi wọ́n pè ní prisoner of war ló máa dà òfin òfààyè gba ẹni tó sọ̀rẹ́ńdà kan yànbọn dùn mọ́. wọ́n wá di arrest ẹ̀ o kan fi sí custody wípé àwọn tó ń bá wa jagun rèé. òun ni bàbá ti dé àti ti ìyá Ọ̀ṣun. wọ́n ti arms down wọ́n ti sọ̀rẹ́ńdà ṣùgbọ́n kéèsì ò tí ì tán lọ́rùn wọn dípò táwọn bá fi yànbọn pa wọ́n fi wọ́n sí custody ní àlàyé tí mo lè ṣe. ṣùgbọ́n ẹni tó jẹ́ pé èmi pẹ̀lú àjọpọ̀jú ìbọn síra ẹ̀sùn fàyà ní. ẹ̀sùn fàyà ní tó lọ́ọ̀yà méjì ni wọ́n jọ ń bára wọn ta kàngbọ̀n. adájọ́ ni rẹ̀ fún yín. ta ni ó dúró fún ta lọ́lọ́run o. yóò rẹni tó máa dúró fún ìyẹn ò tiẹ̀ béèlì ẹ̀gán lè má dé. Sam Larry náà máa ní kó wá dúró fún wọn. kò sí báwọn èèyàn tí wọ́n máa sọ̀rọ̀ nípa òfin ẹni tí ìbá ti ṣe lọ́ọ̀yà kó má sọ̀rọ̀ lọ́dún òfin kó má ní sí bí ẹ̀mí náà kàwé bí mo ṣe wà báyìí mi ṣe dókítọ̀ mi ìgbọ́dọ̀ máa sọ̀rọ̀ nípa mẹ́sìn. Irú ní kóòtù tí mo bá mọ̀ nípa mẹ́sìn dáadáa tí mi bá lọ sí tí mi bóyá bàbá mi jẹ́ dókítà tí mo ti mọ̀ nípa mẹ́díkà láti kékeré torí mi ní sàtífíkèsì tọ́rọ̀ bá dé kóòtù mi lè wá jẹ́rìí. Opinion of the expert ni wọ́n máa lọ pé dókítà tó ní sàtífíkèsì kó wá sọ̀rọ̀ nípa mẹ́sìn ni. Lọ́yà òde lóun gbójú gbóríkè báyìí kó lóun fẹ́ sọ̀rọ̀ nípa mẹ́sìn. Tó bá ní nǹkan tó ní í ṣe pẹ̀lú mẹ́sìn yóò lọ sọ̀bìn medical practitioner kan wá wípé kó wá báwọn yànnà náà ní kóòtù opinion of the expert náà ń pè é. tó bá jẹ́ sọ̀bíọ̀ ni ẹ lọ pe sọ̀bíọ̀ wá kó wá yànnà náà nǹkan tó wà nù pépà ó dàbí lọ́ọ̀yà mọ́ kẹ́lẹ́rìí mi mọ́ tí ò bá ti ń ṣe sọ̀bíọ̀ ẹ̀yẹ́ ò lè jẹ́. tó tá a bá wà lórí social media àwọn nǹkan tó jẹ́ professional issue bíi medicine bíi law ẹni tí ò bá ti wà ní láì yẹn kó má dá sí i. torí àwọn nǹkan tó wà ní ọ́ndánẹ́ẹ̀tì táwọn ò mọ̀ ó pọ̀. fún àpẹẹrẹ ń sìn tí mo bá gbẹ́ nìkan lójú tó dún ẹ̀ yọbọ́ wọ́n á sọ pé mo ti hùwà ọ̀daràn àbí. ṣùgbọ́n òfin sọ pé self defence wà fún mi ẹlòmíì lè má mọ̀ nǹkan tó ń jẹ́ self defence. tí mo bá wá dé kóòtù tí mo bá ní self defence ní ipò òun ló gbé kùmọ̀ tó fẹ́ là mọ́ mi. gbà tí mo blọ́ọ̀kì kùmọ̀ yẹn mo gbà ní ẹ̀sẹ̀ lójú ẹ̀ fi yọbọ́. ǹjẹ́ àwọn èèyàn nǹkan tó máa mọ̀ ní pé wọ́n ti sọ pé ògbúdọ̀ gbà ògbúdọ̀ àsọ́ọ̀tì èèyàn. ǹjẹ́ wọ́n mọ̀ pé kọ̀ǹdíṣàn tó fi lè àsọ́ọ̀tì èèyàn ìjó wà. òfin sọ pé àgbúdọ̀ pààyàn mọ́dà ògbúdọ̀ pààyàn. ṣùgbọ́n sọ́wọ́ sí àwọn mọ̀ pé tán bá ká mi mọ́nú ilé tí burglary proof wà tí ò síbi tí mo lè gbà jáde tó jẹ́ pé the only way tí mo lè fi escape ní pé kí n kọ́kọ́ pẹ́ nìyẹn. tí mo bá pẹ́ nìyẹn ǹjẹ́ wọ́n mọ̀ pé mi ìṣẹ̀ṣẹ̀ kankan lábẹ́ òfin. ṣùgbọ́n wọ́n máa tẹnu mọ́ pé ṣe bóun ló pa ṣùgbọ́n wọn àmọ́ kó ti ká mi mọ́ bí tí mi ti ráyè escape tó jẹ́ pé tí mi ìbá kọ́kọ́ pa òun ló máa pa mí the only option tí mo ní lásìkò yẹn ni pé tí mo bá rí pa ni òfin ní pa mí nígbà tí láyè. òfin. ṣùgbọ́n àwọn èèyàn mọ nǹkan tó rọ̀ mọ́ òfin torí
orí ẹnìkan ni wọ́n máa ń rí pé bélébù ní fundamental. Ǹjẹ́ wọ́n ti meet condition bélébù yẹn? Ǹjẹ́ wọ́n ti jẹ́ kí ilé-iṣẹ́ yìí kí ilé-ẹjọ́ mọ̀ pé kò ní sá lọ? Ǹjẹ́ wọ́n ti jẹ́ kí ilé-ẹjọ́ mọ̀ pé kò ní hùwà ọ̀daràn míì tán bá fi lẹ̀? Gbogbo ágúmẹ̀ntì tí èèyàn máa ń rán canvas níwájú adájọ́ tí wà dẹ̀ pọnú mọ́ tádájọ́ àgbà ìpè lóòótọ́. Kódà ara nǹkan tó máa sọ ní pé tó máa fún ní bẹ́ẹ̀lì o onídùúró tó máa ensure pé o máa wá kóòtù wà. Má jẹ́ kí ilé-ẹjọ́ mọ̀ pé tó máa fún ní bẹ́ẹ̀lì o ní onídùúró tó máa dúró fún. Onídùúró yẹn kì í ṣe kó máa dúró fún lásán, ó máa ensure wípé òun wá sí kóòtù títí dẹ́jọ́ fi máa parí. Bàbá gbé gbogbo ilé ìka wájú adájọ́ wa wò pé òkè pẹ̀lú nǹkan tẹ́ fi síwájú mi yìí o, ẹ jẹ́ kí n fún ní bẹ́ẹ̀lì, kò ní sá lọ, kò ní hùwà ọ̀daràn míì mọ́, ó ló ní ìdúró tó máa rí pé òun wá sílé ẹjọ́ títí jẹ́ tẹ́jọ́ fi máa parí. Ǹjẹ́ àwọn èèyàn mọ gbogbo eléyìí? Sọ́kà fẹ́ pé wọ́n fún ní bẹ́ẹ̀lì wọn. Adájọ́ kò tí pronounce lérí bẹ́ẹ̀lì, kò tí lóhùn fún, kò tí lóhùn òfun. Ìgbà tí adájọ́ bá wá gbé ìdájọ́ ẹ̀ kalẹ̀ tó bá wá lóhùn òfun ní bẹ́ẹ̀lì, ìgbà yẹn ni wàhálà ẹ̀ pé kí ló fà á tí òfin fún ní bẹ́ẹ̀lì tí kò yẹ kó fún ní bẹ́ẹ̀lì ló tó máa wáyé. Ìkórìtà tá a sì dé báyìí, ìkórìtà tó yẹ kán fún tí kò yẹ kán fún náà sì wà. Adájọ́ ò tí ì sọ pé mo fún, adájọ́ ò tí ì sọ pé mi ì fún. Wọ́n ṣe wá ń bú adájọ́ ikú ti compromise. Wọ́n ń bú adájọ́ ni. Wọ́n ṣe wá ń bú ẹnìkan pé kò jẹ́ kán fún ní bẹ́ẹ̀lì. Bẹ́ẹ̀ ni. Wọ́n ṣe wá ń bú ẹnìkan pé tà ni. Wọ́n ṣe wá ń bú ẹnìkan pọ̀ dájú abiyamọ ni. Ìlànà àtẹ̀lé ẹni tó bá ti déwájú ilé ẹjọ́, no matter how simple the offence is. Àwọn ìlànà tá a tẹ̀lé a sì gbọ́dọ̀ tẹ̀lé náà. Àǹfààní téèyàn máa ní tí ò bá ní lọ́ọ̀yà ká má fi wé àǹfààní tí ò ní tí tó lè ní. Nígbà tó ti ní lọ́ọ̀yà. Lọ́ọ̀yà. Ẹ wo bàbá wa ẹ ṣe Ọlọ́run àbá san ilé san olóore. Ẹ jọ sà tó bá di ní ọ̀la tí a bá ti kú ní kóòtù lọ́la ìta bá bọ̀ tí wọ́n máa ṣe prógrámù lọ́la inshallah tẹ́ Ọlọ́run bá ní kẹ́ wà available máa pè yín sà inshallah. Ẹ ṣe gan Ọlọ́run àbá mi san ilé san olóore sà o Ọlọ́run àbá mi dúró tì yín sà. Ẹ ṣe ìmọ̀ yẹn oníjọba ò lágbára Ọlọ́run. Ẹ ṣe gan sà o. Ẹ ṣe. Ọ̀dàkùnrin ẹ̀jẹ̀ bá ń sọ fáwọn mùsùlùmí. Ok. Wọ́n máa dùn ẹnu mọ́ pé kán wá bẹ̀bẹ̀ mọ́. Ṣé ń gbọ́ báyìí o? Owó ti ń dàbí pé àwọn ni wọ́n ń kó wọn ní papámọ́ra pé kán wá bẹ̀bẹ̀. Ṣé ẹ gbọ́ báyìí o? Gbogbo àwọn tá a bá ń sọ̀rọ̀ social media ẹ má sọ̀rọ̀ pé kán wá bẹ̀bẹ̀ mọ́ o. Àwọn ni wọ́n sọ pé wọn àdáríjì. Mùsùlùmí wá ń gbé lérí pé tẹ́ ẹ bá bẹ̀ wá o ẹ jẹ́ kó wá bẹ̀bẹ̀ ká lè dáríjì. Ṣé ẹ gbọ́ báyìí o? Táwọn fúnra wọn bá wá wọ́n bá fẹ́ gbẹ́bẹ̀ wọn kán gbà tá bá fẹ́ gbẹ́bẹ̀ wọn kéèsì ti wà ń pọ̀jù ọ̀rọ̀ ẹ̀bẹ̀ gan ò sí mọ́. Àbí? Òun bá ti lóhùn ò bẹ̀bẹ̀. Àbí? Then àwọn tó ń dẹ̀ ń sọ pé bóyá wọ́n ti fún ní bẹ́ẹ̀lì kéèsì tí wọn ò tí ì parí wọn ò tí ì withdraw wọn. Ìyẹn bàbá Tèdè. Bẹ̀rẹ̀ bàbá Tèdè ó sì máa jẹ́jọ́ tó bá. Ó ì máa jẹ́jọ́ náà àwọn kan fún bẹ́ẹ̀lì ni. Ìyá Ọ̀ṣun gan kéèsì ẹ̀ wọ́n tí ì. Kò ì parí kéèsì Ọ̀ṣun sí parí àfi tá a bá ṣe kọ́ bá kọ lẹ́tà ni. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé jàre bàbá mi. Ọba dẹ̀ sọ́ra tó bá ń withdraw kéèsì ẹnìkan tán bá ti jẹ́ méjì mẹ́ta ó lè pa gbogbo kéèsì wọn lára. Bẹ́ẹ̀ni. Àti withdraw ẹnìkan gan. Àti ẹ kò tí ì sí pé wọ́n withdraw kéèsì yìí abẹ́ mọ ibi tó máa end parí sí la fẹ́ mọ̀. Orí ìyá Ọ̀ṣun yẹn sì tó bá já àwọn méjì náà wà nù kéèsì yẹn bí mo yà àwọn tán wà ń bẹ̀ ṣùgbọ́n tán bá láwọn ò bá ṣe kéèsì mọ́ ó yàtọ̀ sí pé wọ́n fún ní bẹ́ẹ̀lì tán bá rò wípé tán bá ṣe kéèsì yóò pa kéèsì wọn lára bóyá kán kúkú withdraw kéèsì àwọn tán máa jọ pè wọ́n lẹ́jọ́. Àbí o ó náà làwọn náà ń gbọ́ yẹn. Kó má di wípé àwa sọ pé kò tán di wọn kéèsì wọn náà ló ti fẹ́ẹ̀lì yẹn. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n ni principal offender. Àbí. Táwọn tó kù tí wọ́n so mọ́ tán bá ti yọ principal offender kúrò nù kéèsì. Kò sẹ́jọ́ mọ́ nù. Ẹ ṣé gan. Ẹ ṣé gan sà. Wàláì. Yàtọ̀ sí pé kán máa fàájì káńtà fún bẹ́ẹ̀lì ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹjọ́ o. Bẹ́ẹ̀ ni. Ẹ̀kọ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹjọ́. Bá parí o. Open bid lásán ni
technically lásán ni bẹ́ẹ̀sì kò sí nínú ẹjọ́ rárá. Ọlọ́run àbá san ilé san olóore sà. Ọlọ́run àbá san ilé san olóore. Ó lè àfẹ́tì kéèsì mi. Kò sí rọ́mbẹ̀. Wàláì kò sí rọ́mbẹ̀. Wọ́n láti wò dáadáa. Bẹ́ẹ̀ ni. Láyé tá a dẹ̀ wá ń báyìí òfin ti fààyè gba ẹni tó bá gbé kéèsì wá kéèsì yàn tán bá ní kó yọ ọ̀sẹ̀ ṣáàjì náà gbé wá. Bẹ́ẹ̀ ni. Ìyá láti ṣọ́ra o, wàláì. Kátó bẹ́ẹ̀ ni, wàláì bẹ́ẹ̀ ni. Kò sí wàhálà sà, ẹ ṣeun sà, mo dúpẹ́ gan sà. Wọ́n ka. Bẹ́ẹ̀ ni, wàláì bẹ́ẹ̀ ni. Ẹ ṣe Súlẹ̀mí táwa ti gbélé yìí. Màá pè yín lọ́la inshallah. Ẹ ṣe gan sà, jazakumullahu khairan. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yin èèyàn mi, tó bá fún tara Ọlọ́run bíìlì lọ́la, ta ni yóò dúró fún nù yín? Ẹ̀rín kan ń pa mí ni. Àwọn kan ní ká má jẹ́ kí gọ́vnà kí ó interview lórí kéèsì gọ́vnà kẹ̀. Kí ló kọ́ gọ́vnà pẹ̀lú kéèsì ta lọ́lọ́run? Gọ́vnà kẹ̀. Gọ́vnà wa dé pò ní chairman gbogbo gọ́vnà Nàìjíríà. Governors Forum. Sọ́hun ká fúnra rẹ̀ ti ráyè ẹjọ́ kínní ni. Ọlọ́run bá dúró ti bàbá tó bá wa sọ̀rọ̀ yìí. Wàláì. Ṣẹ́yìn náà rí pé ó yàtọ̀. Ṣẹ́rí pé ó yàtọ̀ síra wọn. Ismail Moshood láwọn ò dúró. Kò sí wàhálà. Ọlọ́run á bá wa ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn. Gbogbo ẹ̀yin tẹ́ join wa lálẹ́ yìí. Alhamdulillah. Ẹnìkan lára bọ̀ ó dùn fún araba tó lóhun òde lọrin mọ́. Araba ló lọ lọrin mọ́ o. Ọlọ́run ò ní bá tiwa jẹ́ ṣe rí àtẹ̀bí àtàrí. Ọlọ́run má jẹ́ ká rẹ jọ tá a bá ń sọ òkè yí àwọn èèyàn. A kàn máa rò pé bóyá pé àbí bóyá ni tó wá dá ní. Àìsàn fọmọdé kó má dẹ́tẹ̀ tó bá ti lè dẹ́tẹ̀ ẹjọ́ dánú gbogbo Ọlọ́run lọ́jọ́ ẹ̀ ní kó ṣàánú wa gbogbo ẹni tẹ́jọ́ wọn lálẹ́ yẹ̀ wò tó bá di lọ́la lágbára Ọlọ́run ṣẹ̀rí báyà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà kọ́ ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n kọ́ ẹ̀kọ́ lára ọ̀rọ̀ tí bàbá yìí sọ lálẹ́ yìí kódà tí ò yí ọ̀pọ̀lọpọ̀ wa yìí náà ó tún yé wa ṣẹ̀rí ó dá kéèyàn ní ẹ̀kọ́ nísìn tó bá lọ fún ní bẹ́ẹ̀lì lọ́la nísìn bàbá ní òkè o wàá gba bẹ́ẹ̀lì lọ́la o àmì tó máa dúró fún àkọ́bí Ọbàtálá ní kò lọ mú wa àbíkàdé kò lọ ń bọ̀ látàjù wa bọ̀ látàjù tó lóun máa pé ilẹ̀ wọ́n lọ ń bọ̀ látàjù tó lóun fẹ́ pé ilẹ̀ wa ló bá tán o ó bá parí ó parí o ọlọ́gùn ṣàánú wa inshallah etí abábábọ̀ lè ẹjọ́ lọ́la
á jẹ́ káwọn èèyàn kí wọ́n ká gbọ́ kọ́lọ́n kó dúró tì wá kó má dà wá láàmú. Ẹ ṣé adúpẹ́ púpọ̀ tẹ́ join wa lálẹ́ yìí. Á pàdé lọ́la lágbára tọ́lọ́run ayọ̀ lásùn o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.